Lo kọ́kọ́rọ́ alátẹ. Ẹ kálẹ́ sà. Yes ma. Bọ̀ ọjọ́ 12 ló ń bẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ni pé man yẹn fi tipátipá bá mi lájọṣepọ̀. Again, àbúrò dáadé ẹ̀. Bẹ́ẹ̀ni. Man yẹn fi tipátipá bá mi ní àjọṣepọ̀ ní inú igbó ìgbàlẹ̀. Mo confront ẹ pé kí ni nǹkan tí ṣé nǹkan tó mú mi wá ṣe ń bíbá nìyẹn. Ó ní ṣé mo ṣọ́ nǹkan tí mò ń ṣe. Ó mú mi lọ sí inú room tí wọ́n fi èmi àti ẹ̀ sí. Ó fi ọwọ́ sí ojú ara mi, ó dẹ̀ rí àtọ̀ kò jáde ń bẹ lọ́jọ́ yẹn. Ó ti bà yé mi jẹ́ pátápátá, ọbọ̀kùnrin ọbọ̀bìnrin ò ní lọ lọ́fẹ̀ẹ́. Mú ìkọ́ gbogbo nǹkan tàbí ọmọ yóò sọ fún mi o pé bóyá mo fọmọ mi lẹ̀, ṣùgbọ́n ó yí ọ láàrin wọn àtọ́lọ́run pé wọ́n lọ kàn yín ọmọ mi sí mi. Mi ò bá mi sọ̀rọ̀ kó dìde sí mi rí. Ó gbé ọṣẹ owó ẹyọ, owó carries, ó gbé fún mi. Tó bá ti gbé wá bẹ́yẹn, ó máa gba carry orí ẹ̀ lọ tí mo bá ti fi wẹ̀ tán. So ètò wa gbé wá ní last time. Ìgbà tí wọ́n ní pé kí n provide ọṣẹ yẹn pé ṣé mo ní prove ẹ̀ àti ọtí tí màmá fi ṣìnáàpù lò at everything tó gbé wá fún mi bẹ́yẹn. Mo gbede kí n tó gbede torí ó parọ́ pé o mọ̀ sí àbúrò bàbá ẹ̀ tó fi tipátipá bá mi lájọṣepọ̀. Mo kì í fẹ́ gbọ́rọ̀ ẹnu mi rárá. Ó di létí pátápátá ni. Jẹ́ kí n gbọ́rọ̀ o. Ó di létí pátápátá ni. Mi ò dẹ̀ gbọ́ nǹkan kan. Kí ni burúkú yìí? Torí n tó ń sọ ni pé àwọn òbí tí ó ní ká má dárúkọ on air. Ẹ má dárúkọ wọn. Àwọn yẹn alágbàtọ́ ni ó jẹ́ lọ́dọ̀ wọn, wọ́n gbàtọ́ ni. Tóun dẹ̀ ń sọ wípé àwọn òbí òun ni. So ibẹ̀ ni mo ti wá wò pé ṣé ó nídìí kó parọ́ fún mi ni. Arábìnrin yìí ló máa mú ẹjọ́ ex-boyfriend ẹ̀ wá ságídígbò. Ó ní ó ti lòun ní jìbìtì ara, ó tún gba òbítíbitì owó lọ́wọ́ òun. Ọ̀rọ̀ bọ́rọ̀ bọ̀ eégún aláré láyé típe yìí. Kò tán síbẹ̀ yẹn kẹ́. Arábìnrin yìí ní ó lo òun spiritually, physically, emotionally, soulfully. Gbogbo ẹ̀ ṣàpọ̀ tó fi lì mọ́ra wọn. Pátá ni arábìnrin ní òun ò kọ́kọ́ rí mọ́. Pátá náà ló máa ń kọ́kọ́ sọnù. Ọgbà wèrèrè nígboro ayé. Chain lọmọbìnrin yìí ní ẹ̀ǹkántà pẹ̀lú tó fi sọ wípé wọ́n so mọ́ òun lọ́wọ́. Ẹgbá ní ẹ̀làjà apẹ̀rẹ̀ tó ti já nídìí ni arábìnrin yìí máa ń wẹ̀ sí báyìí. Kí ni ìtumọ̀ rẹ̀? Babaláwo ti wá rógo gbáà. Ọ̀rọ̀ yìí ti ń rúgbó bọ̀ o. Ó ti ń ta bára alé, ó ti ń ta bára oko. Oníyàwó 4 ni babaláwo yìí. Ìbálòpọ̀ ló sọ di nǹkan bàbàrà yìí bí ọmọ tuntun. Wọ́n tún ti pe DJ sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Pàtí DJ tí wọ́n lọ yìí ló máa kúkú dá wàhálà yìí sílẹ̀. Boyfriend ló ń gbà ṣe ọkọ léṣe yìí. Ẹlẹ́dàá wa ò ní jẹ́ àṣì oore ṣe. Ẹ ṣàmì. Ọkọ ni wọ́n rojọ́ mọ́ lẹ́sẹ̀ yìí o. Ibo lẹ fi ọkọ táyé sí. Ọkọ ọ̀run ti wá dáràn níwájú Àlájì Oríyọmí báyìí o. Wọ́n jọ ń bára wọn pò ó lọ́wọ́. Fàájì tí ọkọ ayé ò rí jẹ lọ́kọ ọ̀run máa ń jẹ lọ́fẹ̀ẹ́ lófò yìí. Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́ o. Gbogbo etí tó ń gbọ́ mi. 200,000 ni arábìnrin yìí sọ wípé àáfà tó wà ní géètì gbà lọ́wọ́ òun. Alágbàtọ́ ni arábìnrin ọkọ ọ̀run yìí ń pè lóbìí. Àṣírí ti tú. Atẹ́gùn ti gbégèlè lọ níbi tí wọ́n ti ṣe àbòsí kiri. Àwọn spiritual fathers gan ti pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí. Tójú bọlé ẹran núrù. Ọ̀rẹ́ ní lani, ọ̀rẹ́ ní pani. Ọ̀rẹ́ ní gbéni sókè, ọ̀rẹ́ ní gbéni sánlẹ̀. Ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní bá lọ. Ètò tún wáyé lónìí lágbára díẹ̀. Ẹ jẹ́ a jọ wo ohun tó ṣẹlẹ̀ yìí. Orúkọ yín àti ń tẹ́ bá wa sórí ètò. Islamia lórúkọ mi. Mo mú ẹjọ́ ex-boyfriend mi wá. Ex-boyfriend dín. Bẹ́ẹ̀ni. Ex náà ni màá pè é. Ok, kí ló ṣe? Sọ́wọ́n àbí? Bẹ́ẹ̀ni. Orúkọ yín sà? Ó wà lórí ìjókòó. Orúkọ mi ni Wonuola Yousuph. Kí ni ex-boyfriend dín ṣe fún yín? Nǹkan tó ṣe fún mi ni pé number 1 ó lù mí ní jìbìtì ara, ó dẹ̀ tún lò mí. Lẹ́yìn ìgbà tó dẹ̀ tún lò mí tán, ó tún gba owó lọ́wọ́ mi. Ó lò yín? Bẹ́ẹ̀ni. Spiritually, physically, for everything ló lò mí fún. Ẹ sọ ń pa àyẹ́ kó lè yé wa dáadáa. Ní ìgbà tèmi àti ẹ̀ pàdé, ó ń jẹ́ kó yé mi pé wọ́n ní mo ní ọkọ ọ̀run. So nígbà yẹn dẹ̀lélẹ̀ yìí, I was doing fine. Kò sí pé bóyá mo ní issue àbí nǹkan kan. So láti bí ta ti kọ́kọ́ bẹ̀rẹ̀ December 2021 èmi àti àjọ lọ sí party kan, so àjọ padà sílé a lọ lodge sí hotel. So nígbà yẹn lélẹ́yìí àjọ lọ sí hotel, a lodge sí hotel. Bàtà lodge sí hotel lẹ́yìn bàtà ní fọ́ọ̀n tán tí a ṣe gbogbo nǹkan tá a ṣàfẹ́ ṣe, nǹkan wá ṣẹlẹ̀ nígbà yẹn. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé within that short period I was unconscious. Ìgbà tí màá jí padà
ó sọ fún mi pé wọ́n ní ọkọ ọ̀run tèmi wá visit òun, pé àfa òun pé òun pé wọ́n ní ọkọ ọ̀run tèmi ṣẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ni pé so ọ̀dọ̀ mi ní ó ń bọ̀ ìkọ̀ọ̀kan bẹ́yẹn. The next morning tẹ́ ká kúrò ní hotel, mi rí pant mi dẹ̀ rí tout tí mo wọ̀ lọ síbi bẹ̀. Mo bi léèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀, bọ̀ kò rí tangible reason fún mi, tangible answer kò rí fún mi. So ìgbà tó rí pé ó dológun pé mò ń béèrè léraléra bẹ́yẹn, ó mú mi lọ sí specialist hospital kan. So specialist hospital tó mú mi lọ, wọ́n ṣe therapy fún mi ńbẹ̀ to the point tó jẹ́ pé kò ń ṣe ẹ̀kan náà ṣe fún mi ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Ìjọ yẹn lélẹ̀ ìgbà tí mo lajú, mo kọ́kọ́ béèrè torí àwọn tí mo rí ńbẹ̀ èmi nìkan ni wọ́n fi chain sí lọ́wọ́ àtẹsẹ̀. Mo bi wọ́n léèrè ìjọ yẹn pé ṣé mo ya wèrè náà ṣe gbé mi wá síbí báyìí ni àbí nǹkan kan. Wọ́n ní kò ń ṣe wèrè làwọn ń tọ́jú. Okay, ṣé lè fún mi nídìí tí wọ́n ṣe mú mi wá síbí báyìí. Wọ́n ṣàní pé kí n má wọrí, wọ́n fún mi láwọn oògùn. Àwọn oògùn tán fún mi gbà yẹn lélẹ̀ tí mo bá ti lò àárín 48 hours mo lè má lajú tí màá sùn. Oògùn tí wọ́n fi ń wọ wèrè ni. So tí màá sùn láàárín 48 hours. Tó bá tọ́ra tó bá lò pọ̀ ọkàn máa sanra ni. Ní àárín 48 hours yẹn mi ní jẹun, mi ní ṣe anything. So ní ẹ̀yìn ìgbà yẹn bó o gba yẹn mo làwọn parent ẹ wà. He was your boyfriend now, not your husband. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé number one, mo jẹ́ nìkan tí ó máa ń like kí ó stay on her own, mi like máa fi tèmi inconvenient èèyàn. And secondly is that mo ti dára dé jù. So lẹ́yìn ìgbà yẹn ó mú mi lọ sí ọ̀dọ̀ àwọn spiritual father ẹ̀, ìyáláwo, babaláwo, ìkànkan bẹ́yẹn to the point tó jẹ́ pé wọ́n fún mi ní ọṣẹ oríṣiríṣi kọ̀ìnkọ̀ìn náà ni pé kí n fi máa wẹ̀ lọ́jọ́ yẹn. Ìjọ́ kan wà tí mo wẹ̀ ní 11 times pẹ̀lú different kọ̀ìnkọ̀ìn. Ibìkan náà wà tó jẹ́ pé wọ́n ti sọ fún mi pé kí n wẹ̀ sínú basket tó ti já nídìí tán ní kí n wẹ̀ síbẹ̀. Same thing odò dandaru oríṣiríṣi bẹ́yẹn. Ìyẹn kan ọlọ́ẹ̀ púpọ̀. Ètò wa wọ̀ sí jù àbúrò dádì ẹ̀ babaláwo ni wọ́n. So ní this year March ó mú mi lọ sọ́dọ̀ wọn, adé ọ̀dọ̀ máà ní nǹkan náà sọ fún mi ni pé àwọn máa bá mi ṣe ẹrù ẹgbẹ́ àbí nǹkan kan bẹ́yìn. Ọjọ́ 3 ló yẹ ká lò ń bẹ̀, bọ̀ ọjọ́ 12 ló ń bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ni pé máà ní ẹ fi tipátipá bá mi lájọṣepọ̀. Again àbúrò dádì ẹ̀. Bẹ́ẹ̀ni máà ní ẹ fi tipátipá bá mi ní àjọṣepọ̀ ní inú igbó ìgbàlẹ̀ because. Ìlú wo ni? Ọ̀yàn ni. Oh God. So ìgbà tí màá ní ẹ fi tipátipá bá mi lájọṣepọ̀ ní òru ọjọ́ ẹ̀ ní aago 3, mo confront ẹ pé kí ni nǹkan tí ṣé nǹkan tó mú mi wá ṣe ń bíbá nìyẹn. Ó ní ṣe mo ṣọ́ nǹkan tí mò ń ṣe. Ó mú mi lọ sí inú room tí wọ́n fi èmi àti ẹ̀ sí. Ó fi ọwọ́ sí ojú ara mi, ó dẹ̀ rí àtọ̀ kò jáde ń bẹ lọ́jọ́ yẹn. So ó ṣàpè ẹ̀gbẹ́ wọ́n bá mi sọ a lot of things pé kí n ṣáà ní sùúrù pé ká má bàa fa anything, ká pretend bí ìgbà tó jẹ́ pé kò gbọ́ nǹkan kan. Ká tó kúrò ń bẹ́ẹ̀ jọ yẹn ó wá rán àwọn ìyàwó máà ní sí wọn torí máà ní ìyàwó 4. So wá rán àwọn ìyàwó wọn sí wọn pé òun ní business kan tóun ní láti lọ attend sí pé ká ṣàfi kúrò níbi bẹ̀yẹn torí ẹ̀gbọ́n ẹ̀ sọ pé ó wà risky tó bá wọn fa anything pé torí irú èèyàn tí máà ní ẹ ṣe. So ìgbà tí káṣà tó kúrò mẹ́ máà ní wọn ni pé ká share location níbi táwa pé sọ àwọn fi máa track wa tá fi máa padà sí Ìbàdàn. So ìgbà tá tún dé Ìbàdàn ó mú mi lọ sí ọ̀dọ̀ àwọn spiritual mother ẹ̀ kan torí àwọn ẹni yẹn sọ pé ó wà risky pé tí wọ́n bá ṣe anything fún mi pé either kí ọ̀tá mi kú àbí anything láàrin 7 days. Ẹni yẹn náà wọ́n tún gbàṣọ mi, wọ́n fún mi lọ́ṣẹ pé kí n fi wẹ̀. So àtìgbà yẹn ní oríṣiríṣi nǹkan things orí bá kan business mi a lot of things. Ó tún wá ń threaten mi, ìyàwó ẹ̀ náà threaten mi. Ìyàwó ta ni? Ìyàwó ẹ̀. Okay, as in lẹ́yìn tí ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ń lọ fẹ́ lómi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti níyàwó ó dẹ̀ ti bímọ. Ní gbogbo ìgbà yẹn. Bẹ́ẹ̀ni nǹkan tó sọ fún mi ni pé èmi máa jẹ́ ìyàwó kejì òun. Nǹkan tó sọ fún mi. Ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín gan sójú lásán ni sá. So lẹ́yìn ìgbà tó ń threaten mi tí ìyàwó ẹ̀ náà threaten mi, ọ̀rẹ́ ẹ̀ náà same thing. Gbogbo àwọn tí mi ti expect. In fact ọ̀rẹ́ ẹ̀ kan ló jẹ́ kó yé mi pé ibi tí Yousuph mú mi lọ wọ́n lọ deposit nǹkan sí mi lára ni. Nínú message tí ìyàwó ẹ̀ náà sọ fún mi pé wọ́n ti lo womb ti tèmi pé so èmi ò lè bímọ mọ́. And látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní March 13 tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò súnmọ́ mi pé bóyá èèyàn jọ ń ṣe lọ́kọláya àbí anything, kò súnmọ́ mi rárá. Oríṣiríṣi ọṣẹ ló máa gbé wá fún mi kí n fi wẹ̀, kí n fi ṣe gbá, kí n fi ṣàwó. Tẹ́sí dákọ̀ ara yín lẹ́ẹ̀kan.
Islamiyah lórúkọ mi. No say so. Bẹ́ẹ̀ni sir. It's alright. It's alright. And ẹ̀yà kan kọ orúkọ yẹn ló jẹ́ kí n béèrè pé bóyá ẹ ti dárúkọ. ẹ̀yà kan kọ orúkọ yín bí ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ pé bóyá ẹni yẹn mọ̀ yín báyìí ti dárúkọ yín ló jẹ́ kí n sọ. Okay, and secondly before kò tẹ̀ tó sọ anything mi ní fẹ́ situation tó máa mi mention àwọn parents àbí àwọn tí a wà lọ́dọ̀ wọn because they are kind of famous person. It's alright. It's alright. ṣé rí pa àgbé ojú yín rárá àgbé ojú yín àwọn ọmọ reason tá a ṣe gbójú yín. Alright. Kí ni orúkọ ẹ? Orúkọ mi ni Wonuola Yousuph. Ọmọ àlúwò ni yín? Ọmọ Ọ̀ṣun Ọ̀yàn. Ọ̀yàn? Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ gbogbo ohun tó sọ. Bẹ́ẹ̀ni mo gbọ́ gbogbo ohun tí ó sọ. Journey ẹ̀ ó bẹ̀rẹ̀ ní October 2021 ó ní journey relationship tí ó ń sọ tó bẹ̀rẹ̀. Kí relationship tó bẹ̀rẹ̀ mo ń ṣiṣẹ́ kan mo lè má láǹfààní àti dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́. Ẹ má dárúkọ. Ẹ lè má dárúkọ àwọn parent ẹ̀. Bẹ́ẹ̀ni. Àtàwọn tó ń gbé lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ kàn máa tí ò bá yẹ sọ ẹ má sọ. Iṣẹ́ yẹn ló wá ṣe lọ́dọ̀ tèmi. Bó ṣe wá ṣiṣẹ́ yẹn lọ́dọ̀ tèmi kò rí owó ṣe iṣẹ́ yẹn lo more than 4 months lọ́dọ̀ mi 4 weeks sorry lọ́dọ̀ mi tí mò ń pè. Kì í ṣe travelling. Kì í ṣe travelling. Ṣé iṣẹ́ pípa ọ̀dà ni? Kì í ṣe iṣẹ́ pípa ọ̀dà. Okay. Iṣẹ́ ọwọ́ ni. Okay. So iṣẹ́ yẹn lo 4 weeks ní ọ̀dọ̀ mi tí mo fi ń contact ẹ̀. Èèyàn ló dẹ̀ introduce ẹ̀ sí mi. Àwọn tó introduce ẹ̀ sí mi àwọn neighbor mi náà ni ní ọ́fíìsì ọ̀dọ̀ tèmi. Ìgbà tí wọ́n introduce ẹ̀ sí mi tán tèmi àti ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó wá di October 2021 ọ̀rẹ́ wa kan iṣẹ́ DJ ló ń ṣe. Wọ́n ṣáà fẹ́ ṣe inauguration the GBAN Oyo State inauguration. Ó dẹ̀ ṣàlàyé fún mi pé ọmọ ẹnìkan ní Ìbàdàn lòun ní tó dárúkọ fún mi nìyẹn. Ó dẹ̀ ń gbé ní agbègbè Bódìjà. Wọ́n dẹ̀ tún ní iléeṣẹ́ kan torí orí afẹ́fẹ́ tá a wà mí lè láǹfààní àti máa dárúkọ. Mo ti sọ tẹ́lẹ̀ bí ẹ má sọ. So ẹni tí ó sọ fún mi nìyẹn ó dẹ̀ ní òun ní láti jí kí a lọ sí kájọ lọ síbi the GBAN program yẹn. The GBAN program yẹn ni a lọ ibẹ̀ gangan ni gbogbo story ti bẹ̀rẹ̀. Torí tí ó ń sọ ní story kó tó di pé èmi àti ẹ̀ a lọ sí the GBAN program ó ní wípé òun rí ikú. Wípé tí òun bá sì lè fi la 2021 kọjá tóun bá rí ẹni bóun ṣe tóun la 2021 kọjá inú òun máa dùn pé kí n jọ kí n assist òun. Tó ń sun ẹkún ní kíkan sí mi lọ́rùn gbogbo ìgbà yẹn àti máa date. Ṣùgbọ́n ìgbà tó ṣe October 15 láti bẹ̀rẹ̀ sí ní date. Ìgbà tó ṣe feelings ẹ̀ pẹ̀lú mi mo ní okay kò sí problem. Ó dẹ̀ ní tó bá di òru òun èrò òun sùn. Àwọn kan tí ó lodge fún mi ní complain yẹn. Ìgbà tí a lọ sí the GBAN Oyo State yẹn. Òun ló ní kẹ́ jẹ́ káwọn jọ lọ àbẹ́yìn lẹ́ ní kẹ́ jẹ́ kẹ́ jọ lọ. Òun ni ó ní ká jọ lọ. Báwo ló ń ṣe mọ̀ pé the GBAN program kan wà? Mo upload ẹ̀ sí status mi. Okay. Torí pé ọ̀rẹ́ mi ló ń ṣe program yẹn. Wọ́n dẹ̀ invite èmi àti ọ̀rẹ́ mi kan. Ó wá pè yín. Eléyìí wá pè yín pé ẹ jẹ́ káwọn jọ lọ. Ó wá pè mí pé ká jọ lọ sí program yẹn. Okay. Ìgbà tí a lọ sí program yẹn èmi àti ọ̀rẹ́ mi tá jọ lọ program yẹn náà wà níbí báyìí. Okay. Bá a ṣe jọ lọ mọ́tò mi la gbé lọ a dẹ̀ dé program ní alẹ́ ọjọ́ yẹn ó di bíi 2 ó lóun ti gba hòtẹ́ẹ̀lì òun gangan ló gba hòtẹ́ẹ̀lì torí pé agbègbè Bódìjà ni ó ń gbé ó gba hòtẹ́ẹ̀lì yẹn sí agbègbè Bódìjà yẹn. Ìgbà tó gba hòtẹ́ẹ̀lì sí agbègbè Bódìjà ọ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ mi ló drive wa down to the hotel tó lóun gbà. Bí a ṣe dé hòtẹ́ẹ̀lì ó ní ṣé rúùmù méjì ló gbà ni ó ní rúùmù ẹyọ kan ni kó lè mi àtọ̀rẹ́ mi pé kóun fi lọ sùn ká fi lọ parí program yẹn torí overnight program ni ọ̀rẹ́ mi wá ní pé kí ó má jẹ́ pé òun nìkan ni ó dá sùn lálẹ́ ọjọ́ yẹn pé kájọ sùn. Bí a ṣe wọlé láti sùn nìyẹn so all of a sudden mi mọ ó wà unconscious. ọ̀rẹ́ ìtẹ́jọ́ lọ́dà. Okay. Ó wà unconscious mo pe àáfàá mi. Ẹ tí ìjọ ṣe nǹkan kan rárá. Àti ìjọ ṣe nǹkan kan rárá. Tó fi wà unconscious. Bẹ́ẹ̀ni. Okay. So mo pe àáfàá mi ní bí past yẹn títí di 5 wọ́n ní kí n máa ka kùrìsí òsì ní etí ọ̀tún pé kí n ka sí lósì torí àjọ wà ní kọ́ ní òru ọjọ́ yẹn ni ìyẹn èmi àti àáfàá mi. Àáfàá tí mo dẹ̀ dàgbà sí lọ́wọ́ ní àdúgbò ni
ìgbà tí ó di àárọ̀ ọjọ́ kejì ọ̀rẹ́ mi wá láti wá pick wa ìgbà tọ́rẹ́ mi dé láti pick wa mo ṣàlàyé fún àjọgbà ọ̀dọ̀ àfáà mi yẹn lọ ní àárọ̀ ọjọ́ kejì torí bíi 5 ó ní ó tó respond wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní ọkọ ọ̀run ni ikú ni ọkọ ọ̀run torí ọ̀rọ̀ yẹn ó ti ju ẹ̀mí tèmi lọ àwọn kan tó dẹ̀ ti máa ń sọ fún mi tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ikú òun ni mo fi wá wò pé sòfà tí mo ti pe àfáà mi òun ló jẹ́ kí a jọ lọ sí ọ̀dọ̀ àfáà mi ní ọjọ́ kejì. níbo ni agbègbè ọ̀dọ̀ àfáà yín yẹn? agbègbè Wọ̀fún. ok ṣé ọ̀rẹ́ yín tẹ̀lé yín lọ? bẹ́ẹ̀ni. ok. Was not there. Oh, we went together, sir. ẹ jọ lọ ni? Yes, sir. ok. mo ṣàlàyé fún àfáà mi gbogbo bí yóò ṣe lọ gẹ́gẹ́ bí a ṣe jọ sọ̀rọ̀ wọ́n wá ní pé yóò ṣe sàárà ó dẹ̀ ṣe sàárà wọ́n ṣe prayer fún wa kódà wọ́n ṣe rice pé kí o fi ṣe sàárà wọ́n dẹ̀ ṣe prayer ó tún yá ó tún ní pé nǹkan yẹn ń rí ọkọ̀ sí òun. nígbà tẹ́ kó lọ́dọ̀ àfáà ńkọ́ kálukú lọlé kò sọ̀rọ̀ pé bóyá pé nǹkan kan tiẹ̀ sọnù àbí nǹkan kan ṣe gbá lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ ni sà so lẹ́yìn ìgbà tí a kò ní ọ̀dọ̀ àfà à ń bá normal life lọ gbàtà ń bá normal life lọ ó di pé ó tún sọ pé nǹkan yẹn tún ń ṣe òun. ìgbà yẹn tí ì bá ní nǹkan kan papọ̀? mi ì tí ì bá ní nǹkan kan papọ̀. ok. so ìgbà tí a kò ní ọ̀dọ̀ àfà tó gba ilé lọ ẹ̀rù ń ba ẹ̀mí pé irú nǹkan báyìí ó tún ń ṣẹlẹ̀ ní orílẹ̀ ayé àfáà ṣe prayer wọ́n ṣe everything torí tó ti ń sọ fún mi pé òun èrò ń sùn wípé òun máa ń feel bákan tó sọ fún mi tí mo sọ táfà ṣe prayer pẹ̀lú ẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ó tún sọ fún mi pé nǹkan yẹn rí ọkọ̀ mo tún mú un lọ sí ọ̀dọ̀ àfáà mi kan àwọn wà ní agbègbè gate ok agbègbè gate làwọn wà. ẹni yẹn gba 200,000 lọ́wọ́ mi. ok. agbègbè gate ni àfáà mi yẹn wà àfáà mi yẹn dẹ̀ ni pé àwọn ò ṣe prayer fún náà ni àfáà mi ṣe prayer fún ìgbà tí àfáà mi ṣe prayer fún tán tó di bíi 2022 torí gbogbo àwọn tí àfáà tí a jọ dé ọ̀dọ̀ wọn kò sí ìkankan nínú wọn tó fún ní bóyá ọṣẹ ní àbí omi ní láti lò lẹ́yìn àfáà tí mo sọ pé wọ́n ṣe sàárà wọ́n ra àwọn nǹkan bíi èso wọn ò fún pé gbà kó mú lọlé kó lọ́mọ lò lẹ́yìn ìgbà yẹn tí mo ní wò ó ní ilé máa bẹ́ẹ̀ jáde kiri mọ́ olóbì torí n tó ń sọ ni pé àwọn òbí tí ó ní ká má dárúkọ on air ẹ má dárúkọ wọn. àwọn yẹn alágbàtọ́ ni ó jẹ́ lọ́dọ̀ wọn wọ́n gbàtọ́ ni tóun dẹ̀ ń sọ wípé àwọn òbí òun ni so ibẹ̀ ni mo ti wá wò pé ṣé ó nídìí kó parọ́ fún mi ni kò nídìí kó máa parọ́ náà ìwọ tó ń parọ́ báwo ni mo ṣe fẹ́ come to your aid. báwo lẹ ti padà mọ̀ pé alágbàtọ́ làwọn ẹ̀ jẹ́ fún. ẹ ṣe gan sa ìjọ tí mo máa mọ̀ pé alágbàtọ́ ni wọ́n jẹ́ fún ó ní police issue ní alábẹ̀bẹ̀ ó gbowó lọ́wọ́ àwọn èèyàn. àwọn mélòó. mi mọ èèyàn tó gbowó lọ́wọ́ rẹ̀. ó gbọ́ àwọn èèyàn ni. ó gbowó lọ́wọ́ èèyàn wọ́n dẹ̀ wá pìkẹ́ nílé ilé náà ti lọ pìkẹ́ lọ́dọ̀ àwọn tí ń gbà tọ́ yẹn ìgbà tí wọ́n pìkẹ́ tó dé police station ó ní wọ́n pe èmi ìyẹn ẹni tó gbà tọ́ wípé kí n jọ kí n wá assist àwọn pé àwọn ti sáwó lọ́tún sáwó lọ́sì àwọn ò rí owó san pé wọ́n dẹ̀ ní káwọn san owó yẹn kan tó release ẹ̀ ni. ìgbà tí wọ́n wá débẹ̀ àwọn yẹn ṣe lè pè é ṣé ó ti introduce yín sí wọn ni. ó fún wọn ní nọ́mbà mi ni. ok. so bí mo ṣe wá débẹ̀ ní ọjọ́ yẹn. by that time yes sir. ẹ ti náwó fún ìtọ́jú rẹ̀ bàbá yín ti gba 200,000. bẹ́ẹ̀ni. ọwọ́ mi ló ti gbà. náà ni so ó láti jẹ́ pé lára owó tí wọ́n gbà lọ́wọ́ èèyàn yẹn iná ni ọlọ́pàá gbé fún ara ẹ̀ náà lọ ná sí ọ̀nà yóò tọ́jú ara rẹ̀. gbogbo àfáà mi tí a lọ sọ́dọ̀ rẹ̀ kò ná 50 kọ́bọ̀ báyìí lápò ara rẹ̀. torí 200,000 yẹn kọ́. èmi ni mo ná wàláhì tàláhì sọmọbi láì lẹ́sílá wà. kó tó di wípé ọ̀rọ̀ àfáà ṣẹlẹ̀ gan torí bó ṣe wà yìí ní tí mo rí nípa rẹ̀ ni pé ó ní ọ̀kánjúà ó lọ́kànjúà gan ọ̀rẹ́ mi tó wà ń bí báyìí ó lọ gba fóònù lọ́wọ́ rẹ̀. fóònù ọ̀rẹ́ yẹn ń tà. bẹ́ẹ̀ ni okay. ó lọ gba fóònù àwìn lọ́wọ́ ọ̀rẹ́ mi tí òrò owó rẹ̀ san tó di wàhálà láàrin wọn èmi mo retrieve fóònù yẹn padà tó rọ́ọ̀rẹ́ mi lóhùn lè gba fóònù yẹn
wípé owó lòun gbà èmi ni mo retrieve fóònù yẹn padà lọ́wọ́ rẹ̀ tí mo fi tà tí mo fi kó owó fún ọ̀rẹ́ mi nígbà yẹn. ok ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ó ní ọ̀rọ̀ yẹn sáà ń rí ọkọ. níbi tí aṣáà ti dé police station tí wọ́n pè mí pé kí n wá ibẹ̀ mo bá ọ̀rọ̀ dé. ìgbà yẹn tí mo dé police station woman yẹn béèrè lọ́wọ́ mi pé ṣé èmi ni Yousuph wọ́n á lé mi kọ́ ni Yousuph wípé wọ́n rán mi wá ni wọ́n á ní báwo làwọn ṣe jẹ́ sí nítorí kí n mọ̀ pé wọ́n gbàtọ́ nìyẹn wọ́n á ní àwọn gbàtọ́ ni wípé àwọn ti pè yí ẹ̀gán pọ́rọ̀ ẹ̀ ti ṣú àwọn ìyẹn tí ìyá ẹ̀ sọ ni tí wọ́n gbàtọ́ sọ ni. ẹ pé ẹni tí mo fi dá padà pé ibi tẹ́ ẹ bá dé ni pé ọ̀rọ̀ yẹn tún rí ọkọ. bẹ́ẹ̀ni èmi ò kàn bí pé bó lẹ́sìn mọ̀ pé yẹn gbàtọ́ la fi padà lọ bẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sá. ok ẹ lọ́rọ̀ yẹn sì ń rí ọkọ. bọ́rọ̀ yẹn ṣe rí ọkọ tó sọ mo ní afa kan ní Ìwó mo pe àwọn náà mo ṣàlàyé fún wọn pé ọmọbìnrin yìí mi ì mọ tí ó ń ṣe kódà mo sọ fún wọn débi pé mo ti sọ fún afa mi kan wọn wá ní Quran náà la máa sọ kalẹ̀ wọ́n dẹ̀ sọ Quran kalẹ̀ fún 7 weeks ni wọ́n fi ka odidi Quran every Friday fún 7 weeks after 7 weeks yẹn wọ́n lè máa ṣe wòlímọ̀ rẹ̀ èmi ni mo fi owó wòlímọ̀ kí náà ni wọ́n gbà fún wòlímọ̀ ẹ pé a máa pa adìẹ wọ́n dẹ̀ pa adìẹ. ok ẹ continue. so gbogbo ibi tí a wá lọ lọ́sùn lọ́sì yẹn lọ́dọ̀ àwọn afá mi òun wá wò pé bí kinní ṣe ń rí ọkọ̀ sí òun wípé bóyá nítorí pé wọn ò fún òun ní nǹkan ni wípé ṣé mi ò mọ another person tí mo lè mú òun lọ tó jẹ́ bí ìbílẹ̀ mo lè mi ò mọ̀ nípa ìbílẹ̀ torí mi trust wọn ní tí mo sọ fún nìyẹn. gbogbo àwọn ibi tá a lọ kò séyìí tó fún ní omi àdúrà ní àbí ọṣẹ kan ní láti fi wẹ̀ àbí láti mú. so nígbà tí ọ̀rọ̀ yẹn tó tún sọ pé òun sì ń rí ikú ọkọ ọ̀run òun sì ń yọjú gbogbo ọ̀rọ̀ yìí méjì ọ̀bẹ̀ ọ̀rẹ́ mi gan náà mọ̀ sí toró máa ń tẹ̀sẹ̀ there was a time tí ó tẹ̀sí ọ̀rẹ́ mi tí ó ń sọ fún wípé ẹni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ wípé wọ́n fẹ́ lo òun pé wọ́n fi òun wípé mọ́mì ń fi òun kẹ́ àwọn àbúrò òun. ẹ jọ̀ọ́ ṣó lè provide test yẹn. àwọn náà béèrè tán bá lè rí but ẹ dúná ọ̀dọ̀ àbúrò bàbá yín tẹ́ mú lọ tó bá a sùn kọ́ ẹ sọ yẹn mọ́rọ̀. ọ̀dọ̀ àwọn afá tí mo mú lọ nìyẹn lẹ́yìn ìgbà tí mo mú lọ sí ọ̀dọ̀ àwọn afá tó sọ pé òun ò fún òun ní nǹkan bíi pé bóyá bíi ọṣẹ pípé ká mú lọ fún pé kéèyàn ti ẹsẹ̀ lébọ̀ wọ́n sọ fún pé mo ní àbúrò dáàdì mi kan bọ̀ọ̀dọ̀ wọn jìn gbogbo ìgbà ló máa sọ fún mi pé kí n mú òun lọ èyí lé tí mú ẹ lọ báyìí ìgbà tí wọ́n cancel election primary election governorship election òun ni èmi àti ẹjọ́ lọ níjọ́ Friday kódà mo ti ó ti ń disturb mi gan torí mi mọ̀ pé a lè meet up ìrọ̀lẹ́ ọjọ́ Friday yẹn ló dà pé a gbọ́ pé wọ́n cancel Saturday election gan tí bá mọ̀ pé wọ́n cancel ẹ̀mí ìkulẹ̀ nílọ adẹjọ́ lọ́bẹ̀ lórí ọ̀rọ̀ pé ikú àti ọkọ ọ̀run tó ń pariwo wọ́n dẹ̀ ni wọ́n máa dirù ẹgbẹ́ fún bó ṣe wá ń sọ pé wọ́n bóun lájọṣepọ̀ toró ti sọ irú nǹkan báyìí náà fún mi rí lẹ́ẹ̀mejì wípé wọ́n bóun lájọṣepọ̀. ẹni bọ́ ti bá mi lájọṣepọ̀ irọ́ ni òun pa. ó lóun lọ sí ọ̀dọ̀ afọ́hùn kan ní Ṣakí torí ìgbà tí mo ń béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ pé ìgbésẹ̀ wo ni wọ́n náà ti gbé ó dárúkọ àfáà rẹ̀ kan ní Ṣakí tó lọ sọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n bóun ní nǹkan papọ̀ ó ní òun travel rí wípé àwọn mẹ́rin kan bóun ní nǹkan kan papọ̀ náà. lórí ara mélòó ṣe tó gbàgbé fún mi ó gbé ọṣẹ owó ẹyọ owó carries ó gbé fún mi tó bá ti gbé wá bẹ́yẹn ó máa gba carry orí ẹ̀ lọ tí mo bá ti fi wẹ̀ tán so ètò wa gbé wá ní last time ìgbà tí wọ́n ní pé kí n provide ọṣẹ yẹn pé ṣé mo ní prove ẹ̀ àti ọtí tí màá máa fi ṣìnáàpù lò at everything tó gbé wá fún mi bẹ́yẹn mo gbede kí n tó gbede ó ní èmi snap ọṣẹ yẹn sórí fóònù pé bóyá èmi lọ gbà níbì kan àmì mo lọ snap picture yẹn lórí níbì kan ni ọ̀ǹtí tí a tún gbọ́ṣẹ yẹn dé ó lóun ò mọ̀ sí i nígbà wo ló dẹ̀ gbọ́ṣẹ yẹn fún mi. níbo ló ti gbọ́ṣẹ yẹn. mi mọ́bi tó ti gbà. ọṣẹ kí ló pè. ó ní wọ́n ní tí bá ti fi wẹ̀ mi ní rí ọkọ ọ̀run mi ní rí anything. kí ló tẹ́ gbé lọ sí hospital. Yes sir. Thank God tí ẹ tún rán wa létí yẹn sir mo really appreciate fún yẹn ìdí tí ó fi lọ sí hospital nígbà tí mo ní mi ní dá sí ọ̀rọ̀ ẹ̀ ní December yẹn tí issue yẹn ṣẹlẹ̀ tí mo fi ní ó rí ọkọ̀ tí mo ní wò ó ẹ̀mí tèmi ti pín
ó gbé poison jẹ torí pé mo ní mi ní support kankan tí mo lè fún mọ́. èmi ò jẹ poison, ìwọ ló ń threaten life mi. ok ìwẹ̀ tá a wẹ̀ ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú ọṣẹ sódà, òun ló gbé ọṣẹ sódà wá, ó gba omi ìwẹ̀ mi mọ nǹkan tó fi ṣe dè ní eléni. n ò lẹ́gbẹ̀ẹ́ sí. èmi àti òjò wẹ̀ ní hòtẹ́ẹ̀lì mi ò lè gba sódà sá, mi ń gbé sódà wá. Orí program la wà á láǹfààní torí bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí kíní pé láti ṣe kíní tó bá lè gbé àlùkùránì sí òkè wípé mo fún òun ní òṣẹ. ṣé wọ́n mọ̀? ṣe bí tó mọ̀? mo mọ kùránì mo dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. sà ẹjọ́ ṣé lẹ́yìn tí ó bá lè gbé kùránì tó bá lè nà sókè ní ìsojú gbogbo ọmọ aráyé wípé ní tóun sọ yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kó fi nǹkan lé. mo lè sú ẹ torí o parọ́ pé o mọ̀ sí àbúrò bàbá ẹ tó fi tipátipá bá mi lájọṣepọ̀. ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àbúrò ọmọ máa nìyẹn ó wà ní ọ̀dọ̀ ẹ nígbà yẹn. ẹbí léèrè pé kílé tó fi lé ọmọ yẹn lọ toró sọ fún mi gbà yẹn pé òun fi ọmọ yẹn pàrokò sí máa nìyẹn ni kílé tó fi lé ọmọ yẹn lọ bàbá ẹ láwọn ò mọ̀ sọ̀rọ̀ yìí meanwhile ó dẹ̀ máa ń sọ fún mi pé àwọn ti pe family meeting lórí ọ̀rọ̀ yìí torí ìjọ tí mo rí bàbá ẹ̀ mo bèrè lọ́wọ́ bàbá ẹ̀ pé dáàdì tó bá jẹ́ yín lọ́mọ yín fọ́ victim yìí ẹ̀ ní bèrè pé ọmọ tí nǹkan ṣe yìí níbo ni ọmọ yẹn wà ẹ̀ ní kí wọ́n provide sí fún yín bàbá ẹ̀ láwọn ò gbọ́ sí ọ̀rọ̀ yẹn not until ní èní náà nígbà tá a wà ní ọláńṣílé ní èní náà dáàdì ní àwọn ò gbọ́ sí ọ̀rọ̀ yẹn rí meanwhile ara àwọn spiritual father ẹ̀ mo lọ fi ẹjọ́ ẹ̀sùn pé man guy yìí nǹkan báyìí ló ṣe fún mi even ìkan lára wọn gan tún sọ fún mi pé kí èmi mọ́ wà àwọn ọmọ báwọn ṣe máa bá títí ẹ̀ jẹ́ mo ní láàmì ìṣerú ẹ̀. madam uncle. yes sir. ṣé ẹ mọ̀ ti àbúrò bàbá yín tí tó fi tipátipá bá lò. àbúrò bàbá mi ò fi tipá bá lò ìdí tí ó fi ń sọ wípé àbúrò bàbá mi fi tipá bá lò òun ni wípé ó jẹ ọ̀gá mi ní gbèsè yẹn is 980,000 naira gbèsè yẹn tí ọ̀rẹ́ mi tóró jẹ ọ̀rẹ́ mi náà ní gbèsè tó jẹ ọ̀rẹ́ mi ó kù 90 something thousand naira ó fi orúkọ ọ̀rẹ́ mi ó fi gba bed mattress ọmọ yẹn ló wá ń wá kiri tó fi contact ọ̀rẹ́ mi tọ́rẹ́ mi fi contact mi ọ̀rẹ́ mi yẹn ló wá mú dúró fún àwọn ẹni yẹn ọ̀gá mi náà wá track ẹ̀ mọ́ Ìwó road náà fi gbé àtìgbà tó ti wá gbé yẹn lójú kó máa hun ète láti sọ fún ní sùúrù mi ò hun ète láti lè jẹ́ kí owó yẹn kó dà lé mi lórí kí ló backfire mi tí mo ṣe. ẹ wo daddy I have a lot of evidence on my phone ní last year October last year owó mi tó wà nínú àkáǹtì ẹ̀ is over 4 million naira kò believe pé bóyá mo ṣì lè rántí àbí anything kò believe pé bóyá mo ṣì lè rántí. ìtì inú mi dùn fún jù ó ní wípé alice live lawa bàdẹ̀ ṣe wà ní live gbogbo nǹkan tó ń sọ wípé mo òun 4 million naira kan ìgbàkàwò kan gbogbo ẹ̀ tí ó bá lè jẹ́ pé a lè ṣe bí transaction history máa wà tó dẹ̀ máa tó máa tó àṣírí gbogbo nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni mo print transaction history mi wá sí ibi sáyẹ́nsì lélẹ́ni wípé bóyá wípé ọ̀rọ̀ máa kàn mo rò pé n tó tẹ̀ pè mí fún nìyẹn tó fi di pé wá rọ́ọ̀pù mi torí pé ó fẹ́ jẹ́ kí n san àwọn gbèsè tóun jẹ èyí tó jẹ ọ̀gá mi gbèsè tí ó jẹ ọ̀gá mi òun ló fẹ́ dà lé mi lórí pé kí n san òun ló fi ń hun ètò lọ́tún ló sì. ó ṣe yẹn nìkan o. feel what you feel please just calm are you done or you still have more to say na please just calm understand you just try. oyé mi mẹ́sẹ̀jì tí mo rí o kò ẹ̀yẹ̀ wò. àwọn kan tí ó ka àwọn kan tí ó screenshot tó fi sọ pé evidence ni òun screenshot kó mú proof chat. ṣé bí wọn náà ní. èmi ò ní chat ọmọ bẹ́ẹ̀ tàìpẹ́ ni. èmi ò ní proof chat lọ́wọ́ tó bá pé mo ní proof chat lọ́wọ́ ni gbogbo nǹkan tó ń sọ yìí ò ní lè sọ ìdí tí mi dẹ̀ fi ní proof chat ni pé ìyàwó mi kó má lọ rí gbogbo history èmi àti ẹ ni ò jẹ́ kí n ní proof chat yẹn lọ́wọ́. ok ẹ ti rìn jìnnà ju fọ́mọbìnrin yìí bẹ́ẹ̀ ẹ ti sọ̀rọ̀ débi ìgbà tẹ́ ẹjọ́ lájọṣepọ̀ ṣé ẹ ní dìse ni. alájọṣepọ̀. ẹ sọ̀rọ̀ débẹ̀. alájọṣepọ̀ dáadáa. òun sọ pé àjọṣepọ̀ yẹn o bí ìgbà tẹ́ lòun ni. ẹ sà torí issue ọ̀gá mi yẹn ló fi hun gbogbo àwọn ète tó ń hun yìí tó bá tún lè na Quran sókè wípé èmi àtòun ò tún jọ lájọṣepọ̀ tí ó nà sókè ní gbogbo ojú ọmọ aráyé pé ṣé bí ó believe ní Quran kó nà sókè kó ní pé tí ó bá jẹ́ pé tòótọ́ àbírọ́ lòun pa kó kàn fi nǹkan lé. ó ti lo lédè. ó bá lájọṣepọ̀ pẹ̀lú aláṣẹ. ó ti lò ọmọdé tó fi lò. ó yé mi sá. ọlọ́run ni ó jẹ́ ọba ọbẹ̀ o. àmín. bó ló ṣe gó fa àfobìnrin tó yẹ láì mọ àwọn pẹ́rẹ́ǹtẹ̀. excuse me wàhálà yẹn ti pọ̀ tó wáyé pé bó ṣe sọ yìí ni wàhálà yẹn pọ̀ tó
ó ti ṣe débi tí ó jẹ́ pé wàá ti sáwọn pẹ́rẹ́ntì ẹ̀kọ́ àwọn pẹ́rẹ́ntì ẹ̀ ni wọ́n mọ̀ gbé lọ gbogbo ibi tó ní wọ́n ń gbé lọ yẹn láì jẹ́ pé o ò tí ì máa rí o wọn àpò oníyàwó ńlé. bẹ́ẹ̀ni. What those sacrifices are for what? Those sacrifices they are for what? ẹ sà tí. Because you have gone too far. Exactly. Just too far. Mo rí àwọn apẹ kan bí sí mo rí àwọn owó ẹyọ kan bí wọ́n fi àwọn nǹkan kan hàn mí sí sẹ́yìn tó gbé wá nì. bẹ́ẹ̀ni. ara àwọn nǹkan tó gbé wá fún mi kí n máa lò nìyẹn. Ta ni ó sẹ́rí rẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ rẹ tó mú wá sẹ́ẹ̀jọ lọ sí ọ̀dọ̀ àbúrò bàbá rẹ ni. àjọ lọ. òun lè jẹ́rìí rẹ débi tó mọ̀ dé. bẹ́ẹ̀ni. ó lè jẹ́rìí rẹ débi tó rí yín dé. ó lè jẹ́rìí rẹ kọjá abẹ. ọ̀rẹ́ rẹ̀ gan ló tún wá sọ fún mi pé inú igbó tó mú mi lọ wọ́n lọ deposit nǹkan sí mi lára ni ara message tí ìyàwó ẹ̀ tún wá send sí mi tó fi ń threaten life mi ó ní jẹ́ kó yé mi pé wọ́n ti lo wúńbù ti tèmi pé fún déyìí èmi ò lè bímọ mọ́. according to nǹkan tó sọ yẹn ó ní màá sọ lé lórí tó sọ pé wọ́n ní wọ́n ti lo wúńbù rẹ àbí tó ń sọ ní ìfikọ́nù. ó ní ọ̀rẹ́ mi apẹ kan là ń wowó ẹyọ nú ẹ̀. bẹ́ẹ̀ni apẹ tó sọ yìí. ẹjọ mi tẹ fẹ́ sọ̀rọ̀ ẹjọ pẹ̀lú Ọlọ́run. bóyá ẹ sọ̀rọ̀ mà bó lẹ ṣe jẹ́ sí ẹ gangan nìyá ẹ ẹ súnmọ́ microphone yẹn bó lẹ ṣe jìnnà sọmọ yín obìnrin tó bá wọn. wọ́n ti di ọmọ mi létí ni Yusuf ti sọ ọmọ mi dìdàkudà mọ́ mi lọ́wọ́ ibùn tí n bá sọ̀rọ̀ jù ní ìsìn ó rẹ́dì láti lù mí. ta ni. ọmọ mi ni kò kì í fẹ́ gbọ́rọ̀ ẹnu mi rárá ó di létí pátápátá ni jẹ́ kí n gbọ́rọ̀ o ó di létí pátápátá ni mi ò dẹ̀ gbọ́ nǹkan kan kíní burúkú yìí ó ń sọ fún mi fóun ò mọ àwọn fámìlì rẹ̀ ẹbí léèrè ìjọ tálà ajá pé mi wá torí Èkó ni mo wà o aláàjì Èkó ni mo ti dé lálẹ́ yìí aago 10 kọjá kí n tó dé bí báyìí something to 11 ni mo dé bí báyìí tọ́ba dẹ̀ ti pè mí báyìí mo ń sáré bọ̀ náà nìyẹn wọ́n wá pè mí ìjọ yẹn làlájà náà pé òun náà pé tọ̀ mọ́mí Islamiyya rẹ o ìgbà yẹn gan trash ń ṣẹlẹ̀ láàrin mo tiẹ̀ tún bẹ̀ bá bọ́kọ mi dákun ọmọ ọjọ́ wo ni sóní relationship rí ni bó ṣe wà yìí ọ̀dọ̀ màmí ló gbé tó fi dàgbà so ọmọ àkẹ́bàjẹ́ ni mo tún bẹ̀ mo tún ṣe gbogbo ẹ̀ fún ó tẹ̀ fún mi ní 2,000 ni mo fi lọ́njọ́ yẹn gbowó mọ́tò mi nìyẹn gbogbo ara tó wá dá yìí ó dára tó bẹ́ẹ̀ yẹn ò jẹ́ kí n gbọ́ a tún wá lọ sí police station tó wà ní Cocoa House yẹn. ṣé yàgàn kù ni. adébẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bí kò mọ̀ pé bóun ṣe kú lórí èmi ò kú lórí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni mo record down gbogbo bá ṣe ń bí ẹ pé ẹ lọ sí gbàlẹ̀ àbẹ́ ẹ lọ gbogbo ẹ̀ ni mo record down. bẹ́ẹ̀ lájà ló mú ló fi hàn. gbogbo ẹ̀ ni mo record down bẹ lórí fóònù mi tẹ́ bá gbà mí láyè máa play rẹ̀ fún yín sí tó wá dì sí tó wá sọ fún mi pé wo àwọn abiyamọ ayé wa ń mẹ́mi àti ẹ̀tì wà láyé ẹ̀sìn ṣọ́rẹ́ tó tẹ̀lé ọwọ́ ẹ̀gán tí wọ́n sọ pé kínní gbogbo nǹkan tán sọ tí wọ́n náà bẹ́ẹ̀ rìkọ́dù bó ṣe jẹ́ nìyẹn mi ò kú lórí I went to the best school in this Oyo state start Bódìjà international school ni mo ti jáde so mi ò kú lórí tó bá rí i pé ok orí mú nífà gbogbo tó jẹ wá tó jẹ Yusuf wá pọ̀ o ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú mi o ẹ gbà mí o Yusuf ti bà ayé mi jẹ́ ó ti bà ayé mi jẹ́ pátápátá ọbọkùnrin ọbọbìnrin ò ní lọ lọ́fẹ̀ẹ́ mú ìkọ́ gbogbo nǹkan tábí ọmọ yóò sọ fún mi o pé bóyá mo fọmọ mi lẹ̀ ṣùgbọ́n ó yí ọ láàrin wọn àtọ́lọ́run pé wọ́n lọ kàn yín ọmọ mi sí mi ò bá ọmọ mi sọ̀rọ̀ kó dìde sí mi rí láti ìgbà tí mo ti bí ọmọ mi ò rẹ́ nìkankan lẹ́yìn Ọlọ́run bàbá rẹ̀ travel out the scene kò gbúrò rẹ̀ ọmọ tí mo wá ń dágbé tí mò ń dáfà ìwọ kan wà dé lọ́sàn-án gan ó wá lọ fẹ́ mu wà láì òtò bẹ́ẹ̀ àwọn Haúsá máa ní bàkà ìsọba tún mi wò dáadáa bàkà ìsọba ètò jẹ́ wàá pọ̀ wà láì wàá pọ̀ bó ṣe jẹ́ kí n nísìmí lórí àwọn ọmọ mi mo fà ẹ́ lọ́lọ́ lọ́wọ́ mo fà ẹ́ lé Ọlọ́run lọ́wọ́ torí wọ́n pariwo sí pé kẹ́gbẹ́ Kùrán jáde ṣé wọ́n mọ tó jẹ́ Kùrán sọ fún mi ọmọ tó jẹ́ Kùrán ni àdàgbé àdàfà mi àbí ẹlẹ́rẹ̀ tọ́rọ ọmọ bí mo ṣe bímọ mi oníní bẹ́ẹ̀ di ọmọ mi nísìn ó tún jẹ́ kí n sinmi oníní bẹ́ẹ̀ ti rẹ̀ tó yẹ kó wà ní àlàáfíà rẹ̀ ó tún bá mi fi lákàlàkàlàkàlàkà káàkiri ìwọ náà dẹ̀ ló bímọ tiẹ̀ kí ló dé kí ni mo rà lọ́wọ́ ẹ tí mi ò sanwó. gbogbo ẹjọ́ tẹ̀ rò ní tẹ̀ ní mò ń kò make sense ọjọ́ tí mo rò make sense sórí tí n bá gún ẹ mọ́lẹ̀ níbi tó wà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣe bọ́ mọ́ mi lọ fẹ́ yà wèrè wàá mọ̀ kó ti yẹ mi gan tí mo bí ní wèrè káwọn àbí àmà yóò wá bá wa dá sí. ok yeah.
kalẹ́ sà. Ẹ kálẹ́, ẹ súnmọ́ wájú. Orúkọ mi ni Máyọ̀wá Anjọrin. Ṣàrí actually gbogbo nǹkan tí ní tèmi wọn gbogbo tó bá fẹ́ máa ṣe nílé ayé kí ẹ máa fi tòótọ́ sí. But one thing tí mo mọ̀ ni pé tẹ́jọba máa ṣe láàrin ọ̀ méjì tí ẹnì àkọ́kọ́ bá máa rojọ́ á sọ̀rọ̀ tó favour tẹ́lẹ̀ kejì náà bá dẹ̀ máa rojọ́ á sọ̀rọ̀ tí ó favour ó wá kù sọ́wọ́ ẹ tó bá gbọ́ láti lè mú òdodo jáde. Actually, the very first time, Yousuph is my friend and my business partner. We sell phones and computer and my imports, and we are doing very well. Àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì wa, àwọn human rights ni wọ́n, so they were the one that introduced Okiki to us. But they were repair. But they were repair 610. So like the 610. So when she came, like she's a lady that has business prospects. She has different business prospects. Only Gari industry ni Shaki and other businesses, don't she? So we see her that we can be running things. Like no problem. See her that we can be running things together for our business. Okay, now someone that has a business prospect and our home, if we mingle things together, so we can bring her in for the progress of the business. So we started as a friend and as a colleague. Along the line, things were going on smooth. Normally, the day that telephone Dejan night, I was the one that drove the car. I lost any song go. Today she did two. Not that because I have the video on my phone, on my Snapchat. Not that excuse me. I cannot go this midnight. And my friend said, only Leni, housing, Bodija housing. Okay, let us go there. On getting there, because the hotel is even closer to Bodija housing police station. That is next street to Bodija housing. On getting there, I was able to see pé yàrá kan ni Ogba. Okay, she cannot sleep alone. It's either because that time when she was in December, Losi Deja, no, it's October 21. I have the on my Snapchat here. She cannot sleep alone. Okay, now me only 5G near me. Bobo, you are far. If you want to stay. God so good. To God be the glory. As we can pay more so tini ojo yen, but ko ti ma fe nikan kan. Sincerely, issue to lo ṣẹlẹ̀ because I wasn't there. Èyàn de gbọ́dọ̀ ma te o ba síbẹ̀. You gbọ́dọ̀ ma so but as we pé ìjọ tèmi àti ma kọ́kọ́ ní sex, it was October 15. Ìjọ tèmi àti ma kọ́kọ́ ní sex. Madam. So Kali mi àti lajo wa pọ̀. October kini bi tell. October 21. Okay. October 21. I have the snap. I make the snap. Gba tẹ̀yin àti ẹ kọ́kọ́ máa jọ ní àjọṣepọ̀ madam. Níbo lẹ ti ní? Ó ní spare room ní inú ọ́fíìsì ẹ̀. So ọ́fíìsì ẹ̀ ni. Okay, it's alright. Ẹ má bàa. Ẹ̀yin lè má gbọ́, wọ́n lè má sọ fún. Okay. So ṣé lè kọ́ ló ní spare room lọ́fíìsì ẹ̀? We don't have spare room. We are using 6 weeks. We have class. I need training. I need training conduct. I need training institute. I need engineering room. I need inner office and reception and showroom. So 8 rooms in one bed. Barista 1B kan, Sophia 1B kan, Barista lo méjì, Sophia lo ẹyọ kan. Check it out. So wá ní room Korede yẹn. Room Korede started last year. Korede ni brother Eleyi. Torí pé Korede ṣe nǹkan tó serious. So nígbà tí Sophia tó kúrò ńbẹ̀, la gba okay la let Korede kí Korede mama rìn kiri mọ́, let him be stay here because èmi ti ní kó wá kọ́ṣẹ́ phone tí yóò dúró but ẹgbẹ́ tẹ́wọ́ máa ń rìn kiri ni. So Korede yẹn kò tí ì dé ní time yẹn. Yes, I have everything on my phone. Okay, I'm sorry. I have everything on my phone. So along the line, ẹni pé ẹ̀sìn bẹ́ẹ̀ mọ́. lóru alẹ́ ọjọ́ so I don't even know what happened. tó ṣe di ìdájí ní 6 I had to go there pay drive padà because we do tell my program here láti lọ pick wọn. Mr. Anjoli o gaba bye ló ṣẹlẹ̀ ọpọlọpẹ Ọlọ́run o. She herself consented to it and padà I can't go home pẹ̀lú ilé tó ṣe ṣẹlẹ̀ báyìí. Kálí mi ní àjọwàpọ̀ ó possible kó kú because me I don't know what I do but kémi ti
kémi ti mú nǹkan kémi má lè attend sí o ó dẹ̀ ní òun pé àfáà or something like that pé àfẹ́ ka bùkàbí Christian pé àfẹ́ ka àkọ́kọ́ sí ní etí or something like that tó yẹ sọ fún mi pé àfẹ́ dẹ̀ ní oṣù kan before man and God I swear to God I'm serving and we went there to the man and the man prayed. Yes, the man prayed. He said we should do some sara. They went to go and buy different fruits, all our fruits at the rice. I had my breakfast there at the rice and we left. Along the line, I asked him, bro, hope nothing is transferring between you and this lady. He claimed no. Why something happened? He claimed no. Are you getting it? So, but as time goes on, she said she's into business, like aside from making Gary factory, she's also making an import and export. I importing from China, all this yuan, RBM or something like that. But she and we started doing something. But what I was able to deduce along the line, I was able to see that they were dating. Guy, if you are dating this lady, let her know because ìyàwó àtàwọn ọmọ ẹ̀ máa wá sí office. Ó dẹ̀ mọ̀ ìyàwó àti àwọn ọmọ ẹ̀ tó máa wá sí office. Let her know this is what is happening between you guys. Define where you are going. Don't just say because you want to satisfy your personal urge and you'll be hiding something for this lady because Toba turn around. Nobody know where the arrow will fly to. And he said, okay. So, and they were cool. We were all cool. If before my commander I had a food called Ayamashi or something like that. She will go and recite and check online about different food recipe. She will cook it and bring it to us in our office. And we do it. Yes, for God so loved the world. I'm eating. Exactly. So we do it. So then she's doing cool with her business because I don't put Oju into her business. We started something called, so for them going to different places, I don't even have idea of that. And then we started cooperative. We brought a cooperative. When we brought a cooperative, he was the chairman. I happened to be the treasurer. It's because of her that I left the cooperative. Yes, because of her. The reason that when we started cooperative, we said, I have a son. My son's name is Terry. Let me open a card for my son. Aside from my, so what's my new Bakosi bank, Kimakosi cooperative. At least I can still be using that for my business. They open, fall in love. I even open card for her. We could not join, at least if you are all doing good, it's well and good. But one day he just called me, Mr. Antonio, so person said she's in dear need. Export, import Oja. The card is still available. And then he forced me to sign a check of 500,000 naira and give it to her. We have the card. They have the card in their CICS because I left them, that is last year December. Now, and the loan was running with interest. Sir, if this is latest edition of life, I can print all our conversations that I will even be the one to be calling her. Wonu, please. If I do call her Wonuola, please. Stop mentioning my name. I do call her Wonuola Okikiola Islamia. That's what I do call her. Problem? Are you getting? I do call her Wonuola Okikiola Islamia. I say, Wonu, please pay. Are you getting? At times she will send, at times she will not send. But this man will be taking advantage of me. I told him, track your CICS treasurer ni wọ́n wá dim. Tigo the balance in po. Me I had to run off. Then we hold on, I'm talking. Please just let this man stop because we won't come Yes, sir, I have all her chats here where the day she took poison herself. I will picture yìí. Torí ẹ̀ ń jẹ́ kó yé pé ẹ̀ sí ńbẹ̀, ẹ wo date tó wà níbẹ̀. Ṣé possible kéèyàn jọ wà bẹ́ẹ̀ yẹn kí nǹkan kan má ṣẹlẹ̀? Ẹ wá bá àwọn date o. Èmi àti ẹ̀ la jọ wà ńbẹ̀. You were not there, so gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn àtàmọ́mọ́tàmọ́ ni gbogbo nǹkan tẹ́ ń sọ. You are just here capping. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? So, ṣé mọ̀, and then gbàtà dẹ̀ bẹ̀rẹ̀ ṣíṣe. November 4, that is after October 2021, the Jan. What's the Jan? The Jan is, this is the Jan day. The Jan day is 28, October 28. Ṣé ó possible ká jọ wà lóòótọ́ kó má ní anything pẹ̀lú mi? Ṣé ó possible kó má ní kankan pẹ̀lú mi? So,
January la gbogbo o de sọ pé o ní ẹni pẹ̀lú mi. Farabalẹ̀ at least orí afẹ́fẹ́ la wà jẹ́ ká máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Now ṣé mo gbọ́n tàdé bẹ̀rẹ̀ sí tó ṣe business yẹn ó wá ṣe business kan I call her personally on that business. Gbogbo conversation mi àti ṣe tó ṣe ọ́ tí ì ṣe gbọ́n nílé ọkọ ẹ̀ má fi gbọ́n òpó wíṣà lè gbọ́n nílé àlè. I told this guy pé ọmọ ẹ̀gbọ́n jù ẹ lọ gbogbo conversation tó wá fún láàrin mi àti ẹ̀ gbogbo transaction and everything I have everything on my WhatsApp. I use it to WhatsApp and she uses 3 number and then we have nínú gbogbo ẹ̀ ṣẹ́gẹ́ báyẹn. A day she now came to me pé business orí bye olùmọ̀jókòó I gave her half the transaction receipt. I gave her 1 million naira. But before you give me 1 million naira ṣé ó possible kéèyàn máa fún yàn náà farabalẹ̀. Anjorin parọ́ irọ́ ló ń pa ṣé mo kẹ̀lé wá báyìí pé kẹ́yà mi lówó kẹ́ fún mi lówó how is that possible? Táwọn daft ló ń sọ ló ń gbẹ́jọ́ ni. She's our business partner. She said we can do this. Ó sọ pé taba import tabara yuan. It's a lie, that's a big lie. Má fi yẹn parọ́ mọ́ mi. The chat is here. Má fi yẹn parọ́ mọ́ mi. You were not there this afternoon. Ẹ tó wà mọ WhatsApp tẹ. You were not there this afternoon. Òkìkí. You were not there this afternoon. Was that the reason why she took poison? The poison she took is because of the debt she incurred. It was a lie. I did not owe anybody. Nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé wọ́n dùn ní 4 million naira. Àwọn Chinese ni wọ́n dùn ní 4 million naira. And that was after ìgbà tí Yusuf ti mú mi káàkiri tí mo wẹ ọṣẹ tí mo wẹ oríṣiríṣi sínú apẹ̀rẹ̀. Ó ní incident yẹn ṣẹlẹ̀ not this December you are talking about. Owó ẹ̀ tó fẹ́ gbà lọ Yusuf tó bẹ́ẹ̀ lọ. It's over 4 million naira. At the station she said 2 million naira. Mi sọ pé 2 million naira. At the station. Mi sọ pé 2 million naira. They were like pé period yẹn ìgbà tó sọ pé kò sí owó ọ̀gá òun ìgbà tó ní kò sí owó ọ̀gá òun ní ọwọ́ mi àmì ọwọ́ ẹ̀ náà sọ pé ok láàrin period tí ọ̀gá ẹ̀ fún mi ní owó pé kí ni èló ni owó mi tó mú wá ní ọwọ́ ẹ̀ ní period yẹn. Ní ọ̀sẹ̀. And not so good. Mo mú káàdì àti ya owó tó fi ya owó. Lára mo kàn lára àwọn káàdì àti ṣẹ́dí gan mo kàn mú kan lára I just press poison lórí conversation mi àti ẹ̀ mo kàn kọ poison ṣẹ́dí pé ó kàn aláìtẹ̀ wá ṣẹ́kẹ́ báyẹn mo kàn kọ poison. There are places of death. There was a day tí wọ́n ní ó gbé poison jẹ ní inú ilé lọ́dọ̀ mọ́mí foster parent ẹ̀. I need to tell them to be taking her directly to my doctor, Dr. Inology, Ibadan Central, Ibadan University Central. I called this man. I told her, oh my God. Ṣé eléyìí ni message tẹ? Yes, message tẹ ló wá sí yìí. Okay. Ṣé máa sọ̀rọ̀ yín lọ? Ṣé kí n bá yẹ pé ó jẹ don't kill yourself. What don't kill you will make you. But this business that you are doing can kill you. How will I give you 1 million naira? Within a week, I gave you 1 million naira. Within a week, I asked you, your own money is not 1 million naira from me. So stop lying. Stop lying. Fine. Oya mi ní 1 million naira. And the next day, ló gba owó ẹ̀. You have the transaction history and I also have it. Check it. Ìwọ náà bó ṣe sọ̀rọ̀ yìí, tell me that number. I kept money in your account. And I also borrow you money. Tell me that number. Ìbòlùfẹ́ borrow mi. Ẹ̀dọ́ ẹ̀kọ́ àní ìdíjà yìí ẹgbà. Ṣé kí n bá yẹ? Ẹ̀dùn ẹ má waste time ara yín. Ó sì lò pọ̀ cháàtì ẹ̀ pọ̀. Màá nìdẹ̀. Mo fẹ́ mọ hospital wo ni wọ́n lẹ gbé e lọ. Ìbàdàn Central City Hospital. No, níbi tí wọ́n ti dé lókun. Tí wọ́n ti dé àwọn kan lókun. Specialist hospital, New World. No, I don't know about that. You don't know about that? I don't know about it. You know about it? He said I should know. I said I don't know about that. You don't know about it. I know. Tó jẹ́ pé tó bá bóbìnrin sùn á sọ fún ẹ. But he doesn't tell him about yours. As in nígbà tí ó ti ń fẹ́ yẹn kò kọ́kọ́ jẹ́wọ́ fún pé òun ti ń fẹ́ náà. Irọ́ ló ń pa àwọn méjèèjì ń parọ́ ni. Irọ́ ló ń pa from the day one tí èmi àti Yusuf ta ti jọ wà báyìí kò sí ètò tí ó ṣe tó wà ìdí. Ṣé ó máa ń sọ̀rọ̀ gan? Ó máa ń sọ̀rọ̀ gan àbí? Dámi náà ó máa ń sọ̀rọ̀ gan. Mi kì í sọ̀rọ̀ òun ló láwọn mi lóhùn. No tí mo sọ kọ́ yẹn àti tó bá meet èèyàn ó máa ń sọ̀rọ̀ nípa ara ẹ̀. No really. Mo fẹ́ mọ̀ bóyá bẹ́ẹ̀ náà ti wọlé sí ẹ lára ni o. Ṣẹ́rí before ìjọ tèmi àti ẹ̀ pàdé nǹkan tó sọ fún mi ni pé wọ́n ti sọ fóun tẹ́lẹ̀ pé òun máa pàdé mi lọ́nà. Like pé òun máa pàdé irú èèyàn tí mo jẹ́. Because máa gbọ́ because ẹni sọ̀rọ̀ kan sì ó dẹ̀dẹ̀ rúbà mi.
pé àwọn rí ẹ bí ẹni táwọn lè jọ ṣe business táwọn lè jọ grow together pé àwọn olóhùn ṣe lé mò ń wò pé. ṣe pé mo ní mò ń ṣe ó mójú ẹ̀ dé bẹ́ẹ̀ ni a jọ lọ sí factory ọ̀dọ̀ mi. so fine ẹni dẹ́ sọ pé òun kàn wá ṣe nǹkan kan lọ́dọ̀ òun ni pé òun wá tètè gbà. stupid ni ẹ máa gbọ́ October 15. because ó dàbí pé explanation máa yìí gan yàtọ̀ sí ilé yìí. ó di dandan kó yàtọ̀ nígbà tí ọ̀rọ̀ ikán tí kò yẹ ìkán tí kò yẹ ìjọ tájọ lọ sí factory mi ní Ṣakí cream àwọn tó ń ṣe this man ẹni yìí sì help wa o. ní Ṣakí. Mayowa Anjorin, sir. Fine, Mr. Anjorin listen, Mr. Anjorin is helping us. With Mr. Anjorin, because when Mr. Yousuph, when he was talking, kò jẹ́ ká tiẹ̀ mọ̀ pé àwọn rí potential kankan lára ẹ̀, kò jẹ́ ká mọ̀ pé bóyá àwọn tiẹ̀ jọ ṣe cooperative, kò jẹ́ ká mọ̀ bóyá àwọn tiẹ̀ jọ ní nǹkan kan lọ títí bí explanation máa yìí dẹ̀ sọ pé ibi tó ń rí mọ́nu o gbogbo ìlú ọ̀gbàlẹ̀ lọ́ọ̀kankan òun ọ̀bá yín lọ ṣùgbọ́n sọ ibi tó bá yín lọ. but you were the one that told me pé wọ́n deposit nǹkan sí mi lára ni. máa gbọ́ mi ò ágì gbogbo yẹn o ó lè gbọ́ o but ó láwọn òjò lọ. tá a bá farabalẹ̀ fún explanation. I didn't know her. She was the one that came to my office because I was fighting this man because of her. Torí owó tó gbà I was I don't go. I told him let us separate our business. torí ti tèmi kọ́ ló ṣe kúrò cooperative. And she came to my office. I was Wonuola, what is the problem? Pé ó tẹ̀ ti pé ó ní manager because she do call me manager. So this is the formation of our complaint that we say okay now you be the CEO, let me be the manager. So that okay now like this guy is a man that to express himself is an issue. Meeting up with customers is only in a technical aspect. He works in a technical aspect. So for him to express himself, I get in it. Let me just say, he's a man that don't know how to express himself. And I said, man, treat it here, affect it to me. If you are the way you are doing, if you cannot express yourself, when issues come to the company, they will be running after me. So when she came to my office, I want to share me. When she came to my phone, to all away, she's still owing me for it. When it is SS Mass, 256 gig, logged, cannot use him. When she came to my office, I said, woo. Before man, I said, woo. Only, Uncle Yousuph and Jolosi Ilue. Immediately, and I took my phone, and I called the DPO, the DCO, Tessie Grant. I called the DPO, my sister is coming. How will he do like something like that without asking for me first? Because when I heard something of rape, Kale mi no ni. Now, she was not telling me pé òun ti lọ rí DCO2 which is DCO Adesusi. DCO Adesusi sọ wípé ṣé òun ní evidence ká lóun ní evidence pé ìgbà tó ti ṣẹlẹ̀ ní immediately. Mo dẹ̀ sọ fún Alhaji before God and man. Mo dẹ̀ sọ mo ní did you tell your mom because mi nǹkan tẹ̀lé pé foster parent ẹ ní àwọn ọmọ dárúkọ. I said did you tell your mommy pé please in respect of whatever that is happening to you go and tell your parents. Wait. Nǹkan kékeré la ní ìdílọ́dọ̀ ẹ̀. Okay sir. Àwọn nǹkan kékeré yẹn ẹ̀dẹ̀ tí ń gbé mi débẹ̀ mo like ẹ̀ ní láti rojọ́ púpọ̀. This man has a lot to tell us. Ó ní tó pọ̀ láti sọ fún wa gan-an. You see ọ̀rọ̀ wọn ṣókùnkùn torí àwọn apẹ àwọn kòkó tá à ń rí a ní láti mọ̀ pa ẹ̀. Exactly. Number 2. I have a voice note concerning that sir. Where she was calling someone that she will go extra length to destroy him because people fẹ́ fẹ́ o. Okay, I have the voice note here. All our conversation, I have everything. Like I know the weakness of this man, so that is why I am keeping most things on my phone. Good. That perhaps. Right. I'm gonna need gbogbo kini yẹn. I'm gonna need it. I can provide them, sir. Food number 1 yẹn. So gbogbo kòkó yìí, gbogbo apẹ yìí. And láti mọ̀ nípa ẹ̀ and láti mọ̀ nípa ẹ̀ gan. But why do you have so many afa láì ṣe yahoo? Mo ní àwọn afa tí mo dàgbà sí lọ́wọ́. Afa tí mo ní mẹ́ta ni mi mọ̀ tí mo bá lè dárúkọ wọn. Wọ́n á dárúkọ wọn. Wọ́n á kó bá wọn. Afa mẹ́ta òun ni tí mo dẹ̀ mú wọn lọ sọ́dọ̀ wọn torí mo máa ń run Ramadan program. Ṣé ọ̀dọ̀ afa ló ti fún ẹ ní ṣé ọ̀dọ̀ afa náà ti sẹ́ fún ẹ ní kankan lọ́dọ̀ afa? Wọ́n fún mi ní anything. Lọ́dọ̀ àwọn afa. Níbi bàbá àti bí yẹn ni ó fi tipá bẹ́ẹ̀ sùn. Bẹ́ẹ̀ni. Ní ìlú wọn. Bẹ́ẹ̀ni. Ó sì mọ̀ sí ìgbà náà ó gbọ́ ó sọ fún ẹ o. Ó sọ fún mi. Kí ló wá ṣe sí tí o bí máa yẹn? Ìdí tí mi fi bí máa yẹn àti ìdí tí mi fi mú ọ̀rọ̀ ẹ̀ lò torí kìí ṣe àkọ́kọ́ nǹkan tí ó kọ́kọ́ sọ nìyẹn fún mi nípa pé wọ́n bóun lò pọ̀. Ó wá yẹ kó tiẹ̀ mú un. Níbo ni gbẹ̀mí lájọṣepọ̀ òun parọ́ ni.
ó yẹ kó tiẹ̀ wá bí máa yọ kí wọ́n ṣèwádìí ó sòótọ́ kò jẹ́ òótọ́ o tó tiẹ̀ tún wá jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀. ìdí tí ò jẹ́ kí n ṣe ìwádìí ó ní wípé ṣọ́ọ̀kì ló jẹ́ fún mi nígbà tó sọ irú ọ̀rọ̀ yẹn wípé kò possible now. ọ̀rọ̀ tó jẹ́ ṣọ́ọ̀kì ló ṣe wádìí ó fi ọwọ́ sí mi ní ojú ara lọ́jọ́ yẹn ó kó èmi ò fi ọwọ́ sí lójú ara o wàláì làzim. ta ló mú mi wọ bathroom ní ọjọ́ yẹn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ó mú mi lọ bathroom ní ibi tó fi wá sí ó mú mi lọ bathroom yẹn fún rẹ̀ ló clean ara fún mi ó pet mi ó bá mi sọ̀rọ̀ lọ́dọ̀ fọ̀rọ̀ pé kí n ṣáà ní sùúrù kí n ní sùúrù torí kò sí network ní ilé yẹn. gbogbo tó ń sọ yìí torí owó tí ó jẹ ọ̀gá mi tí wọ́n gbélé ló fi sọ wípé mo mú òun lọ sọ́dọ̀. ni kò sọ mí báyìí truth ni kò sọ ọ̀gá ẹ̀ náà ṣé bó fi ọ̀gá ẹ̀ ó fi ṣe set up fún mi ni tó mọ̀ kó máa bá táyà. báwo mo mọ́mí statement of account tí ẹ sọ mo gbé statement of account mi dání ní òní torí mo rò pé yín tó fẹ́ sọ ni pé owó tí mo ọ̀gán bẹ̀ gan níṣẹ́jú gbogbo àwọn èèyàn ni mo ń delete àwọn kankan bẹ́ẹ̀ ṣé statement of account yẹn lè delete gan odidi statement of account mi ni mo print wá. hard copy àbí soft copy. hard copy. kò sí delete can we have it. ẹ sà tí mo fẹ́ request nǹkan lọ́wọ́ yín mo gbé wá sí ọ́fíìsì ní Mojoyọlá. make your request. mo gbé wá sí ọ́fíìsì ní Mojoyọlá kíní yẹn mo wá gbàgbé ẹ̀ nígbà tí mo lọ ìgbà tí mo máa padà wá mi ò rí ṣùgbọ́n mo fi àlùkùrìyàn búra sí òun ló gbé tí ó bá lè na kùrìyàn sókè pé òun kọ́ ló ń gbé. báwo ló ṣe mọ̀ pé mi ló gbé. gbogbo àwọn tí. alálùkùrọ̀ máa ń sáré jà ní ó yẹ ká máa fọ etí ẹ̀ lọ́lọ́sùn lọ́sìn. ṣé ti gbọ́ àwọn tí. alùkùrọ̀ náà ní ṣá. máa sọ̀rọ̀ ẹ lọ. gbogbo àwọn tí a jọ wà ní ọ́fíìsì yẹn òun ni wọ́n bá mi wá mo tún lọ bá fúnra rárá rẹ̀ pé ẹ̀jọ̀ ṣé ò bá mi rí fóldà tí mo gbé wá. But is it? Kò sí tó lẹ́nu statement of account even if you don't have it. no àti àwọn dọ́kúmẹ̀ntì tí iye tó fi yá owó tí mo gbé wá everything mi ò rí. sir statement of account tó ń sọ yẹn ọlọ́run tí ó tú láṣìírí Yusuf tún wá bẹ́ẹ̀ yẹn ó tún gbé oògùn wá ìyẹn kọ́ ọ̀rọ̀ ẹ̀ púpọ̀ nínú statement of account yẹn tí everybody rò pé envelope lásán ló gbé dání kò ń ṣe envelope ló gbé dání o. Allahu Akbar. envelope kan ló gbé dání o. Yusuf ẹ mọ bí kí àwọn defend excuse me let me talk kéèyàn fẹ́ lọ defend nǹkan kó tí wọ́n practice ẹ̀ sílẹ̀ pé nǹkan báyìí ni màá sọ nǹkan báyìí ni màá sọ that one aside. ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà ń bẹ̀ mí mo bí tó ti rí àwọn ọ̀fọ̀ tó kọ sínú ìwé yẹn o bí kán ní tó bá ti ṣàlùwàlá ṣe kírun tó bá ti kírun o kó wá sọ nǹkan báyìí kó sọ nǹkan báyìí iye báyìí kó wá máa sọ intention rẹ gbogbo nǹkan tó bá ti ń sọ mẹ́ẹ̀ ni wọ́n á máa gbà sí ẹlẹ́nu. Do we have that? Can we have that? I have it with me kò mọ̀ pé mo snap ẹ̀ sórí fóònù mi ló ṣe insist pé mi ni mo gbé meanwhile I don't know anything about it but ìgbà tó lọ mo fi envelope yẹn sílẹ̀ I went back to the envelope tó fi sílẹ̀ nínú hall mi kò mọ spirit mi kàn ṣáà ní kí n lọ síbi envelope yẹn ni mo ṣe lọ síbi envelope yẹn mo dẹ̀ lọ jáde. Alájí ṣe ti rí báyẹn mo rí àwọn kan bẹ́ẹ̀. tó sọ pé òun lọ síbi envelope tí gbogbo wa ń wá táàrí envelope tó wà pẹ̀lú mi tá a fi kúrò bẹ́ẹ̀ immediately tí mo kúrò bẹ́ẹ̀. rí receipt ẹ lẹ́yìn ṣé o tún lè lọ in fact tó bá fẹ́ kọ́ bẹ print ẹ̀ níbí báyìí wọ́n máa bẹ print ẹ̀. so what's down the purpose of envelope yẹn òun ló gbé. kí ni àwọn tó wà ní envelope yẹn tá a lè rí mọ́. gbogbo ó ní ìwé tí o fi wọ cooperative tó wà bẹ́ẹ̀ ìwé tí mo fi gba loan fún ní cooperative torí mọ́mí à ń sọ pé nǹkan dáa fún nǹkan ṣe gbá fún nǹkan ṣàwó fún. ọgbà lóun 500,000 fún mi meanwhile before kó tó gba lóun 500,000 fún mi ẹ ṣe sùúrù before kó tó gba lóun 500,000 fún mi how is that possible fine òun sọ fún mi pé mọ́mí ẹ̀ sọ pé kìnnìkan ṣé mo kàn lè fẹ́ lónìí ká pàdé kó the next thing wá ní pé ok o fẹ́ gba lóun fún mi. ṣé define relationship yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí máa ń sọ. A divine relationship wa. What was the definition? Mo sọ fún pé tí mo bá máa fẹ́ àfi tó bá máa jẹ́ ìyàwó kejì wà nìyẹn ẹ̀kejì òun ni wípé tí n bá tẹ̀ wá fẹ́ kò lè jẹ́ Nàìjíríà o gbọ́dọ̀ work out bí bóyá èèyàn ò fẹ́ èèyàn sókè torí mi lè fẹ́ ìyàwó méjì ní Nàìjíríà. Was that your discussion? That was the agreement. That was the agreement. Yes. Láì pé èèyàn kan ò parọ́ láì pé èèyàn kan dẹ̀ ń parọ́ láì pé àwọn kankan dẹ̀ ń dàrú láàrin. So kí ni ìgbésẹ̀ tó gbé tí ó fi travel yẹn tí ó fi fẹ́ àbúrò ní ọ̀lọ́ ní sùn? Ìgbésẹ̀ tí à ń try láti gbé ni pé tí business ẹ̀ tó bá tẹ̀ ọkọ̀ dúró Nàìjíríà process ni mo dẹ̀ sọ fún pé wàá ní sùúrù torí ìrànlọ́wọ́ tí mo ń ṣe fún nípa pé òun rí kú yẹn mo ní wàá ní sùúrù. sọ́ọ̀ ló bẹ̀ kó o fẹ́ òun. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe bẹ́ẹ̀. yóò dà fún yín sá òun ló ń ṣe sí mi. torí máa sọ̀rọ̀ lọ́nà. torí bí ó ṣe wà yìí a lot of things tí ó ń ṣe bí ẹni wípé kí n léyàwó mi jáde nígbà tí issue ọ̀rọ̀
tó ń sọ ó ní picture àwọn naked picture mi ó ń sẹ́ndẹ̀ sí ìyàwó mi láti lè máa fi bàyàwó mi nú jẹ́ kó lè máa fi react sí mi nílé. so gbogbo nǹkan tó ń ṣe òun ni pé kó òun ṣàlé ìyàwó mi àtọmọ jáde kí òun lè fi wọlé. How does she get your naked picture? ìgbà tẹ́mi àtẹ̀jọ́ ní nǹkan panu. ẹ wá ń yàrá yín. yàrá wa mi ìmọ̀ kó yà mí débi kó tún lọ ń ya àwọn ọmọ ní skul. àwọn ọmọ rẹ. bẹ́ẹ̀ ni tó fi ń tẹ́tí tó fi ń sọ fún ìyàwó mi láti máa bà nínú jẹ́. èmi ò lọ skul lọ ya àwọn ọmọ ẹ o mi lọ skul lọ ya àwọn ọmọ ẹ. ṣé poison ló gbé jẹ tẹ́ ẹ fi gbé lọ síbi tí wọ́n ti ń tọ́jú àwọn wèrè? yes sir kì í ṣe poison ni ó gbé jẹ. picture yìí níbo nìyàwó ẹ ti rí èmi ni mo wà ń bẹ̀ níbo nìyàwó ẹ ti rí. mi ò rí kankan bẹ́ẹ̀ ìwọ àti ẹ̀. èmi ni mo wà ń bẹ̀ níbo nìyàwó ẹ ti rí. ṣé ìyàwó ẹ̀ ló sẹ́ndẹ̀ sí wọ? ìyàwó ẹ ló sẹ́ndẹ̀ sí mi ara àwọn nǹkan tó sẹ́ǹd sí mi ni níbo nìyàwó ẹ ló ti rí. níbo nìyàwó ẹ ti rí. níbo ló ti rí tọrọ lẹ́mi sẹ́ǹd inú dẹ̀ sí ìyàwó ẹ níbo ló ti rí. kò sí picture rẹ àbí chatẹ kankan. kí ni nǹkan tó tún rò tó fi ń bá ní anasex. mi ò rò bẹ́ẹ̀ wọn àròjọ́ débẹ̀ náà kò sọ yẹn fún mi ó ló ń kàn sọ ni kò sọ mi ò gbọ́ náà. ẹ̀bọ́n náà ló jókòó yìí wọn náà ló sì jókòó yìí. does that happen? yes it happen. yes torí láti ìgbà tí ṣé doctor ti confirm yẹn ṣá. èmi àti ẹ lẹ́yìn ìgbà tá a ti jọ dé. ẹ jọ ẹ jẹ́ kí wọ́n béèrè nǹkan lọ́wọ́ rẹ̀. jẹ́ kó sọ̀rọ̀ ipe kí ni definition anasex tí ó sọ. jẹ́ kó sọ̀rọ̀ yes sir. you will not tell me what to ask. àtìgbà tá a ti jọ dé Yousuph ò ní sex pẹ̀lú mi whenever maybe he feel uneasy or something like that the only thing tó máa ṣe fún mi is just anasex that's the only thing kò ní sex pẹ̀lú mi. What is the definition of anasex? Tell us about anasex. I don't know anything about it. Má sọ ní sọ tí ó ba orí afẹ́fẹ́ jẹ́. Ṣé láti máa ní ìbálòpọ̀ níbi tí èèyàn ti ń ṣe gá? Is that not? That's the anus, not anas. Torí pé ó dàbí pé tí mọ́mí ẹ̀rọ kò sọ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé tí wọ́n sọ yìí àtàwọn mi ò mọ bí mo ṣe fẹ́ sọ o. Ẹ jẹ́ wọn gbẹ̀yìn wọlé. Ara ò gbẹ̀yìn wọlé gan kọ́ yẹn. Kí ló ń try sọ pẹ̀lú anasex? Mi bá ní anasex gbogbo pé torí kí n lè san owó tí ó jẹ ọ̀gá mi torí station gbogbo ilé ti jẹyọ. You don't have it. What do you understand by anasex? That's why tó jẹ́ kí n bi mọ́mí rẹ̀ pé kí ni wọ́n understand. Ọlọ́rí kí n bí ó sì sọ pé kí n bí mọ́mí ẹ̀ kó dáa. Nígbà tí mọ́mí ẹ̀ sọ pé mo ní anasex pẹ̀lú ẹ̀ torí mi ò understand anasex tí wọ́n sọ. Torí àlùjẹ́ kí ni kí wọ́n divine ẹ̀ torí pé àwọn tó wà níwọ̀n ní ṣe ha kọ́mọ́ rò bí a pé mo ń bá lò pọ̀. Anasex is an anus from going through. Ó lóun kó níyẹn kọ́. Ó níyẹn kọ́. So like. Torí mi máa ń dé bẹ́ẹ̀ ni. So it's not that. So now when they are talking of, so maybe. Nǹkan tó sọ kọ́ yẹn. Maybe they are talking of. Kó divine nǹkan tó sọ. Is it from. Anasex is different from anus. Anus ní ọba gba ilé ìgbẹ́ wọlé àbáwọn náà ṣe ń pè. Náà. So anasex ni èmi àfúnyàn ní ẹ̀dín and finger èèyàn or something like that. It's just like oral sex. Torí tí mọ́mí ẹ̀ ń gbé lórí ni pé wọ́n bá ní anasex. Ẹjọ́ báwo ṣe bí. Ẹ̀rù bá mọ́mí ẹ̀ wọ́n jẹ́ pé ayé ó tàn ti bàjẹ́ nìyẹn. No, ṣé ẹ tẹ́rí nǹkan tẹ́mi rò ní pé ìgbà tó o ti sọ́dà pẹ̀rẹ̀ àjàṣẹ́ tán kí ni nǹkan tó o fi rí tó o fi wá ní pé òkè ìwọ ń sá fún o ò fẹ́ bá alájọṣepọ̀ mọ́ ìtẹ́jọ́ ní tẹ́lẹ̀ tó wá ní pò ń sá fún ó tún wá sọ débì kan ní station pé tó ń bá tún ti súnmọ́ ó fi dìfẹ́ǹdà rẹ̀ ni o tó ń bá ti súnmọ́ nǹkan òun máa ń dàrú. Mo lè dáhùn sí ìbéèrè yẹn ó ń parọ́ ni ọmọ pé oníyàwó ńlé tẹ́lẹ̀ kó tó máa fẹ́ now wọ́n ti ríra wọn tán dáadáa he now wants to go back to his wife he doesn't want to marry the girl again and he's afraid because wọ́n ti jọ rìnrìn àjò the girl is ready ó ṣe tán láti fẹ́ despite all the odds but wọ́n á wò pé tó ń bá súnmọ́ normal ó lè lóyún. God bless you, sir. So that was the reason why the sex was not as it was. Yeah, that was. So that was exactly what happened. Now, ìyẹn bẹ́ẹ̀ ẹja àti kẹ̀kẹ́ mọ̀ tán ra wa because with the guy pẹ̀lú ọ̀tí máa ń sọ yìí pé ọgbẹ́ fọ́tò ìyàwó mi ọwọ́ sí ìyàwó mi wá sí ìyàwó mi sí ìyàwó mi sọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni tó fi ìyàwó mi fi á tóbi lọ́wọ́ rẹ nísìn ọmọ ìyàwó yẹn ò tóbi lọ́wọ́ rẹ nígbà tí àti ẹjọ́ ń move tẹ ẹjọ́ ń fẹ́ra yín and that was what this guy told you that time. That was what he told you. He said, go and define that relationship. And the relationship was not well defined. Because the definition of relationship here was based on fraudulent definition.
because when you travel, what assurance do you guys have wípé you travel? Ìwọ ló fún visa ni àbò ni ó fúnra rẹ̀. So when you traveled, àti bá fẹ́ ó ṣe ìyàwó kejì ni o, fine, ó ti mọ̀ pé ó ti fẹ́ kan náà. Tó bá fẹ́ already àti ṣe kejì náà nìyẹn. But when you are giving her the condition that you have to travel before I marry you, so that one shouldn't be a clause. If you are not ready to marry two wives, then ìtí máa yẹ expect kò sọ́ngbà yẹn ni pé okay o a lè fẹ́ ra wa o. Akànjọ́ ṣe fi clause sí nígbà yẹn nígbà tó ó ń dúró tì mí lọ́rùn. Ọ̀sẹ̀ ní dúró tiẹ̀ lọ́rùn. Mo sọ fún pé mi ì lè fẹ́yàwó méjì pé the only condition tí mo lè fẹ́yàwó méjì ni pé kíyàwó yẹn wà ní abroad àfi tí ó bá travel out. Lẹ́yìn tẹ̀jọ́ lájọṣepọ̀ tán lọ sọ. No, kó tó di pé àjọ láṣepọ̀ ni o. kò lè fẹ́ràn Ọlọ́run. Actually ṣẹ́rí gbogbo ohun tẹ́yìn ìfọ́sọ́ máa sọ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run. Wallahi. Like you fear God in whatever you want to do, because èèyàn mọ the last thing téèyàn máa sọ tí kò fi káyàn mọ́. Bẹ́ẹ̀ni. Kí ẹ̀ tí máa ṣe rí 100 bọ̀ tí kò bá ká burúkú. Burúkú máa lọ́wọ́ yóò ṣàkántẹ̀. Mo máa ń gbọ́ wá sí Muslim dáadáa and I know Bible very well, so I will definitely go with sincerity. The point of ara àwọn kan wà kílẹ̀ pé kò tún wọ̀ síta o. Máa yìí he has kí ló máa ń ṣe tí òkè fi fún yàn lóyún yìí. Family planning. Are you getting it? Most time if Wonu cries to me, I will tell you pé if you really want to marry this guy, make sure you get pregnant for him. Kò possible kó lóyún fún. Kó lóun fẹ́ mọ́. Wọ́n ti lóò ṣẹ́ ó ṣẹ́. Are you getting it? Now and for the time being tá fi jọ wà pọ̀, no single time tó ẹ bá lóyún fún àwọn. Ṣọ́ràn sí. Ẹ máa farabalẹ̀ mọ́ gbọ́. And then tí wọ́n lóyún fún àwọn ṣẹ́gẹ́ báyẹn. Now that was the part of the fear. Wait, Wonu, calm down. That was part of the fear of this person, that because he later told me something that how possible you be dating someone since 2021 till 2020 that we are here. For the time being tí wọ́n fi tọ́tọ́ dípọ́ space pé no oyún. Yàtọ̀ sí pé bóyá lọ sí psychiatric, which I don't know. 2 times tó lọ sí ọ̀dọ̀ doctor mi. 1 is poison. 2. There was a day she said she's having some chemical trauma of a thing. That day was even on Sunday. I left church and I drove to that hospital. I stayed with her láti 12 títí di 5:30 kí n tó rí Jamiu pé ẹ má bẹ̀rẹ̀ wá jẹ́ Jamiu pé kí n tó rí pé. Okay, it's not really his Jamiu. Okay, I can just use to call. Okay, can feel knock any. That is because even the doctor is my family doctor and is my friend. Kí ni ló wá ṣe? So now the very first one, the doctor said what she took might affect her before man and God. He is like, I scolded her that day pé sórí ẹ̀ ò pé ni. Why? Irrespective of whatever tó bá máa ṣẹlẹ̀, tó bá parẹ́ torí ọkùnrin, bí àbúrò mo ṣe máa ń bá sọ, tó bá parẹ́ torí ọkùnrin, immediately tó bá ti sin ẹ́ tán, tó bá ti ń kọjá lọ báyìí, ó tún lè rẹ̀ lómi ìtàn àtúnjọ lọ yanjú ara wọn immediately. It's even ó wà nínú àwọn chat, tẹ́ bá ka majority of our chat, mo tún máa advise ẹ. I advise her. Ẹ̀ka tí mo rí yẹn mo rí advice bẹ́ẹ̀. Mo tún máa advise ẹ. As that brother, she will come to my shop, even shop mi, wọ́n máa ń tẹ̀ pé mò ń fẹ́. I sell tools at the world shopping complex láti mi ṣàlvat. Wọ́n máa ń bìrì pé mò ń fẹ́. No, at times tó bá lóun board nílé. Now you can't just imagine someone telling me pé. Wọ́n kí ló dé tí closeness yẹn wà wá pẹ̀lú ohun àtẹn tó ń fẹ́. Ṣé closeness yẹn ẹ̀ka mi máa tẹ̀? Yeah, thank you sir. The reason is that when him and this guy was having issue, I get him. She ran to me. Well, can't you talk to the guy that you settled the matter? I did. Yes, I did. I spoke to 2 of them. I called her. Even the day she came to report to me pé uncle ẹ̀. I took her. Olórí kó má dé ọ́fíìsì pé àwọn ò lè dé ọ́fíìsì àbí kankan, and I took her ọ́fíìsì tàjọ ń sanwó ẹ̀. Are you mad or what is it? Or something. Mo dẹ̀ fà ní ọwọ́ dání. Follow me. Wọ́n àbí dáṣí màá mú dé ọ́fíìsì wá ní lọ́fíìsì tèmi náà san owó nú ẹ̀. Mo dẹ̀ fà ní ọwọ́ dání. Adọ̀jọ́ dé ọ́fíìsì because láti bí almost a month mi yọjú sí eléyìí rárá. Ṣẹ́gi báyìí láti gbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Mo dẹ̀ fà ló mo dẹ̀ mẹ́rin. Mo lè dé ní emu wọnú ní ọ́fíìsì.
continent àwọn méjèèjì parallel line tí ò lè meet ara wọn. This one was say that manager ẹ jẹ́ á lọ but I will make sure he sees tó ń wá. Eléyìí was also say that manager why did you bring. I said okay now what exactly is that after tí mo pe ọlọ́pàá ẹ̀sìn so mo wá okay lẹ́yìn jẹ́ kí n kọ́ tẹ̀ define agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni mo lè débí ní sinbáyé kí n fẹ́ rojọ́ kí n máa sunkún rojọ́ ìyẹn ò sọ pé bóyá èmi ni mo jàre. of course. ṣẹ́yẹ́ wáyé wọ́n ní okay àná bọ́bọ́ gbogbo táwọn ń sọ̀rọ̀ fún mi before man and God mi ò lánàá kí n bí but I'm just trying to do my investigation nílẹ̀. Mr. Anjorin. Yes sir. nǹkan kan wà tẹ́ ẹ ṣe tó dùn mọ́ mi ni pé bẹ́ẹ̀ ṣe ń rojọ́ yín yẹn ẹ̀dẹ̀ underline ẹ̀ eléyìí mi ò mọ̀ ń pa ẹ̀ o eléyìí mo mọ̀ ń pa ẹ̀ o yẹn ló sọ pé ìrìn àjò kan wà tán méjèèjì jọ rìn tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ tí olédì yóò rí pẹ́ jọ rìn o mọ̀ ó nígbàgbọ́ pé kò sí tí ó ṣẹlẹ̀ tẹ́ni yóò ní sọ fún yín. Yes. ẹ ti gẹ́tẹ̀ ṣé kò wá sọ fún yín kó tó di pé lady sọ fún ẹ̀yin pé àbúrò bàbá rẹ̀ bóun ní àjọṣepọ̀ ṣé òun ò sọ fún yín pé òun mú un lọ sí igbó ìgbàlẹ̀ kan. It did not at all. Mi ò tiẹ̀ gbọ́ pé bóyá wọ́n jọ travel or pé bóyá ọjọ́ lọ sí anything even though this man because èmi lọ́jọ́ tí kó tó di pọ́lọ̀ di ọ̀rọ̀ lọ́pàá. because kẹ́kẹ́ wà tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àwò. Yes sir. máì ó dẹ̀ ti try o but ó parọ́ kan nísìn. Yes sir. obìnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó ń ṣe sí ẹ ó ṣáà ló ń ṣe sí ẹ ni ó ṣe pé òun ló wá wù ẹ ọkùnrin ló padà wù rẹ gẹ́gẹ́ bí ọkùnrin náà sọ pé mi ì lè fẹ́ o tó bá yà sí second wife ni o tó bá dẹ̀ fẹ́ second wife yẹn náà wà kó Nàìjíríà o lásìkò tó ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ kó fẹ́ is that possible? It is not possible because ẹ máa gbọ́ because kò ń ṣe millionaire kò ń ṣe billionaire kò ń ṣe pé òun náà ò ṣe é rí òun náà wà presentable obìnrin tó bá fira rẹ̀ bí ọkùnrin dé level yẹn àwọn ọkùnrin yẹn náà wọ́n lè tijọ́ máa fẹ́ra wọn kí relationship yẹn ti dé stage kan pípa àwọn tí ń fẹ́ra wọn báyìí o ọkùnrin ó win ní obìnrin dé level kan kí àwọn ọ̀rọ̀ kan tó máa jáde lẹ́nu ọkùnrin sí obìnrin àsìkò tí ò bá tí ì win ẹ̀ yóò lójú tó lè sọ because you guys started as friends like you told us. Yes sir. ó ti wù ú náà fi padà fẹ́ra wọn. àjọ ṣe ara wọn ni. The definition he was asking for that time ni pé okay o ṣé boyfriend girlfriend lájọ ń ṣe tó o bá ti rọ́kọ you go on your own o mo ti marry o a lè fẹ́ra wa o that would have been a simple case má wọlé àfẹ́ra wa ọkùnrin tó sọ bẹ́ẹ̀ yẹn ó ti ní interest nínú obìnrin yẹn nìyẹn and he knew within himself that he is never ready for second wife and you know that this guy does not have plan for second wife he knew no see ẹ má wò mí pé mo nírun gbọ̀n funfun o kò funfun o wàhálà rí ni o ọ̀rọ̀ Nàìjíríà ni o bẹ́ẹ̀ ṣe wà bíi pé age gan jọ bí wa papọ̀ lágboolé ni wa o so ó yé mi gan o so ẹ lè gbé mi dé ibi tí mo mọ̀ kẹ́ wàá mọ̀ sọ pé bus stop ọjọ́ rèé nígbà tí ẹ bá wà lóṣogbo o mi ò ní gbà o ẹ má yan lédi jẹ o Ọlọ́run I will tell you ẹ má yan lédi jẹ o ìgbà tó fẹ́ òun ló wá toast ẹ let me use the normal word tán máa ń lò òun ló wá toast ẹ. mi toast ẹ o. ni wọ́n sọ̀rọ̀ ni. ó kúnlẹ̀ síwájú ẹ pé jọ̀ọ́ fẹ́ mi is that what happened? ọ̀wọ́ wá jókòó báyìí wá cross ẹsẹ̀ pé kí n fẹ́ mi ò ní lè fẹ́ o mo ti níyàwó ńlẹ̀ o tẹ̀sí bá dẹ̀ máa fẹ́ òun láti kó Nàìjíríà kí n tó fẹ́ o wá ní ok mo ti gbọ́ màá kó Nàìjíríà kó lè bá a fẹ́ mi tó bá ṣe bá ń fún ọkọ yẹ kó o fẹ́ láyé ó ti ní problem nìyẹn àjẹ́ pé problem ńlá kan ló gbé wá bá o. bẹ́ẹ̀ni. àbí. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ lẹ sọ. ẹ̀kọ́ tó ẹ bá fi sọ tẹ́lẹ̀ ilé sọ yìí I swear to God I told him everything like this when this thing started I told him when he was telling me I told him because most time olóma lọ ń gbé tí ọjà wa bá dé láti abroad olóma lọ ń gbé there was a day tó send mi ní tí ma travel tí ma fẹ́ lodge hotel I will send him the name of the hotel and then the receipt and the key of the room tí mo máa sùn likewise him too tó lọ ṣe máa ṣe fún mi nìyẹn when he sent me the key of their room I saw traces of ọwọ́ obìnrin bọ́bọ́ you and woman go together ni olóhùn àti Wonuola làwọn jọ wà pọ̀ no our business the business that we want to include Wonuola too not about this computer and phone stuff we can invest
if you see, okay now, like, JB, you are the chairman here. You still have Oriyomi estate. Of course. Real estate. You can diversify in business. I'm an accountant. You can diversify in different business. At least, go with my wallet. She said she is into Gary. I was even business is Tony to be one like the money to that Gary. At least we have ratio. She said she Oloma imports. If we give her money into that, we collect loans. Most of our business is loan. We collect loan 5 million, 6 million naira. We use it to run business 10 million naira. If we give her at least, see, business ever need profit, additional advantage. We say bye. You understand, Baye? But now, when you are not bringing her to the tech, why will we be traveling with her? And he said, blah 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 blah, all those, you know, all those stuff. Like, so along the line, but along the line, I said the reason is doing that based on what Wonuola explained to him before man and Gosheri Timbakobi ni ale ti Ọlọ́run bá mú ẹ̀mí mi sí ọ̀dọ̀ alhamdulillah. He said Wonuola told him different things that she's facing. Whatever you are facing, me, I can't I only go to Orioke every Wednesday. If you get to my office between 9 in the morning to 2, you cannot see me. My wife will look at I will be praying. Wonuola is a very smart girl but gullible. You get his point. You are a very smart girl but you are gullible. I don't know the experience Tony in relationship. Very smart, business wise, but gullible. Somebody is telling you don't buy lájọṣepọ̀ nǹkan máa bàjẹ́. Ṣé wọ́n mọ̀ pé business ẹ̀ tó ní problem China tán ti gbà ẹ̀? Ṣé wọ́n mọ̀ bóyá torí pé wọ́n pàdé ẹ̀ ni? Have you ever thought of that? You should have. I mean, you look at issue from two ways. Kọkùnrin máa sọ pé torí pé wọ́n pàdé obìnrin kan wọ́n bàjẹ́. Obìnrin náà tó náà bá pàdé ọkùnrin kó náà yẹra ìwò náà. Ẹsẹ̀ obìnrin ọ̀dà, ẹsẹ̀ ọkùnrin míì náà ọ̀dà. Kò sí àwọn èèmù mi bì. So Wonuola, what do you want? Iṣẹ́ mi gbogbo àwọn nǹkan tí ó ti lò fún mi, àwọn nǹkan tó gbà because bí mo ṣe rí kọ́ lélẹ̀, àwọn nǹkan tó ti ṣe fún mi tó ti affect mi, kó fún mi ní solution, then owó mi tó wà lọ́wọ́ ẹ̀, that's all. When you get to the police station, kí ni àwọn ọlọ́pàá sọ? Interfere ọ̀rọ̀ ó ṣe. Ritual. Sá? Gbé ritual ọbẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ owó yẹn náà mo fẹ́ sọ, tọrọ owó ńkọ́? Ní ìgbà tí ọ̀gá ẹ̀ fún mi lówó, èmi àtọ̀gá àtijọ́ máa ń transact before that last time. So, no. Fine. Ànígbà tó sọ̀rọ̀ owó ní police station, kí ni àwọn ọlọ́pàá sọ? No, ìjọ yẹn náà ó dínà ẹ̀ ni. Ẹ ṣe sùúrù, ìjọ yẹn ó dínà ẹ̀ ni. So, wọ́n wá ní pé ní period tí ọ̀gá ẹ̀ fún mi lówó yẹn kí a print statement of account. Torí ìjọ yẹn tẹ̀lé ó lóun ò jẹ mí lówó. That's one. Later, ó tún lóun jẹ mí ní 200,000. Later, ìgbà tó tún kọ statement ẹ̀, ó kọ 130,000 sí bíbẹ̀. Àwọn owó tó jẹ́ báwo ló ṣe gbà? Number one, èmi lélẹ́yìí tí owó bá wà lákàǹtì mi tí mo rí pé bóyá mo lè ná lavishly. Most of àwọn tí mo dẹ̀ máa send sí, ó máa ní caption pé keep it for me. Through transfer. Exactly. Addition. Ó máa ní. Owó tí mo bá dẹ̀ yá lélẹ́yìí. Keep it for me, keep it for me. Yes. Owó tí mo bá dẹ̀ yá lélẹ́yìí, either kí n fi loan sí, most of it. Gbogbo owó ẹ̀ most of the money through transfer. Yes, transfer wà ńbẹ̀, cash wà ńbẹ̀. But àwọn owó tó ill jùjù. Transfer. Transfer ni. Thank you. Ó dẹ̀ máa ní narration. Keep it for me. Bẹ́ẹ̀ni. Loan. Bẹ́ẹ̀ni. Things like that. Fine. And moreover, it's not his kò ń ṣe account ẹnìkan ni mo máa fi owó sí. Kò ń ṣe account ẹnìkan ló máa fowó sí. Kò ń ṣe account ẹ̀, time without number ló máa send account sí mi. Ó ní control. Asa máa mọ àwọn èèyàn tó yóò send owó yẹn sí. Bẹ́ẹ̀ni. Fine, that's part one yẹn. Part two ni the spiritual aspect of it. Bẹ́ẹ̀ni. Àwọn bíi tẹ́ẹ̀rìn lọ yẹn sọ mọ bẹ̀. Bẹ́ẹ̀ni mo mọ bíbẹ̀, mo mọ ibibẹ̀. Good. Ó fẹ́ gbowó ẹ̀ padà. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ fẹ́ ká treat the spiritual aspect of it kó o bọ́ nínú ìdè. Bẹ́ẹ̀ni. Tí mo lè rí fọ́tò bó ṣe rí tẹ́lẹ̀. It's alright. You. Yes, sir. Wọ́n máa ń pè màmá fọ̀rọ̀ mọ́ra rẹ̀ lọ́rùn. Get it? Gbogbo nǹkan ló ní limitation. Exactly, sir.
tó bá yẹ pé ò ní máìndì kankan láti ṣe lady ní ìjàmbá ó ti ṣe ju tó yẹ kó o ṣe lọ ó ti rìnrìn àjò kọjá gbogbo problem tó ló níyẹn gangan ká ló sọ fún ẹ pé ó ní problem tó yẹ gan ni mo yí imagine irú ọkùnrin tó jẹ́ o kóbìnrin wa bá mi kó lóun ní problem tó yẹ kí ìsìn ní mo fẹ́ sógun ayé mi ṣé mo ti gbé tán ni. máa káwọ́ òkè ni kì í ṣe ìsìn lọ́sẹ̀sẹ̀ wa mọ́ mi ẹ̀ ìgbà tógun yẹn ti lé kín bó tó ti ń di pé ẹ̀ mú lọ hospital kan ọwọ́ à ń lọ gbó kan lọ kinní kan gbogbo bí tá a bá ń lọ òbí rẹ̀ ó tẹ̀lé wa òbí rẹ̀ ó rẹ̀ sọ pé àwọn ṣe tán láti tọ́jú ẹ̀ lóòótọ́ kódà kó jẹ́ pé owó ní mọ̀ fi ràn wọ́n lọ́wọ́ tá a bá ń lọ ìmọ̀ tẹ̀lé wọn ni tí máa fi fẹ́ràn tẹ̀lé wọn kì í ṣe pé mi nìkan ní mọ̀ mú káàkiri. ẹ ṣe gan sa. it's very wrong you learn your lesson there. in hard way. very hard way kò wá tí hard o ọ̀nà tí ó gbà hard ni. yes sir. gbogbo ibi tẹ́ ẹjọ́ dé pátá làájọ́ dé o. kò sí wàhálà sá. wọnú ṣé wọn náà rẹ́dí. bẹ́ẹ̀ni. gbogbo ibi tẹ́ ẹjọ́ dé pátá ńlájọ́ dé. kò sí wàhálà sá. tá a bá wá débẹ̀ tán màá wá sọ fún ọ téèyàn bá dé mọ́lẹ̀ tó tún fọ́ kókó ẹ̀ a lè sá kókó padà a lè ṣí ká mú tán dé mọ́lẹ̀ agbára afẹ́fẹ́ tá a fi ń sọ̀rọ̀ yìí. tó wáyé pé ayé ni àbí nǹkan kan ní lóòótọ́ o àsìkò tá a wà yéèsì àsìkò táwọn ayé máa ń sùn nù lé gan tó bá wo time operation ti bẹ̀rẹ̀ báyìí then bọ̀ kó ń bẹ̀ inshallah anywhere tó bá rí kó ti wá we are going to treat that spiritual aspect of it but you do this for me I need the statement of account of both of you. Thank you so much sir. The statement of account bó ṣe send owó the statement account bí owó ṣe wọlé sí account ẹ̀ ńlá fi mọ iye tí ó ti tọdún ẹ̀ bọ́ sọ́wọ́ rẹ̀ tí kálukú fi máa spẹ́lẹ̀ tá a fi mọ pẹ́ ṣe yára yín lówó àti bó ṣe lọ. ìgbà tá a bá jókòó àwọn mí ọ padà yé wọ náà pé ìwé kan sẹ́yìn méjèèjì àṣẹ sí ilé láàrin ara yín lẹ̀ jẹun gbọ́. àwọn ti ń Gaza náà. wọ́n ti ń Gaza. wọ́n á wá ok ara ti wá ń kan Gaza báyìí. kí Gaza wọn lọlé ní agbára Ọlọ́run ìgbà wo ni kájòkó fún statement of account. ọ̀la náà pẹ́ jù. no ọ̀la Saturday Monday ó sì máa print tiẹ̀ ni. ẹ máa print mo lè print ẹ. ẹ lè print ẹ ṣé wọn náà lè print ẹ. mo lè generate online. I will do it can I take tomorrow. ká máa mọ̀ ọ́la. Monday. ìyá ìpadà sí Èkó ni mo fẹ́ ká yanjú ẹ̀ káwọn tó lè kó ni. ẹ máa bọ̀ Tuesday. táìmù wọn sà. 10 a.m. láàárọ̀ ọjọ́ Tuesday. ní pépà. níbi ni ibi ni ìgbà tó ti débí ẹ lọ sí Sanin Silima ibi ló kù tẹ máa wá. ẹ ṣe gan sa. Are we good with that for now? ẹ ṣe gan ni sà. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Amuzati olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.